bàbá olóyè ọ̀tún. ṣé ìfẹ́ yín mọ bàbá ó bí mi ni. ọmọ ìdá mi mọ̀ ọmọ mi ó pọ̀ inú oko bàbá mi ló lóko. ṣé bàbá tiẹ̀ ló ní ìlú ni. ọmọ dúró dè mí níbẹ̀ o dúró dè mí níbẹ̀ o àwọn apágbá mi fún mi gbẹgbẹjẹ oyè lọ́lẹ̀ ọmọ ìlọ mi wà dúró dè mí. wípé nítorí ọmọ mi Adénìkàn tí gbogbo tí bá ti ń béèrè ẹ mọ̀ ṣe fún mi mo ti wá dé báyìí ó yẹ ẹ mú lé mi lọ́wọ́. ọ̀rẹ́ mi nù láti bẹ̀rẹ̀ ayé mi. Dénìkẹ́ má sì mí gbọ́ kó o sì má sì ìyá rẹ̀ náà gbọ́ ìyá rẹ̀ ò pé dandan ọmọ ọlá ni kó o máa bá rìn bíi tiẹ̀. ó yàtọ̀ síra àwọn kinní ni kinní mi ó yàtọ̀ sí kinní wa. olóyè ọ̀tún a jẹ́ pé ẹjọ́ máa ní ẹ fẹ́ dàgbàsókè ìlú inú. ẹ kú iṣẹ́ o. ṣé kìlú ló ń jà fún ni àbọ̀rọ̀ ara ẹ̀ ló ń jà fún. ẹ̀jẹ̀ ní dààmú mi èmi gbogbo ilẹ̀ bàbá mi ta gbogbo rẹ̀ tán. ẹ kì í ẹ mú ẹran mi rẹ lẹpẹ ni tọrọ. mi ìdílé ràn mí dákun kábíyèsí ẹ dákun wọn ràn mí sẹ́ni. nínú oko tó ti ń gbàdó lọ́wọ́. bẹ́ẹ̀ni tẹ̀lé ti pẹ̀tẹ́wọ̀ àtẹ̀wọ́ bíi ibo ìwọlé ló ka gidigbo lónírọ́ ní o ẹ ṣe jẹ́jẹ́ o. gbogbo tó dé báyìí yóò dé bá gbogbo wa náà. ẹni bá mi rè bí o. ẹ sì máa ń pè mí sí pàdé ìṣẹ̀kọ̀ kan ní ẹ má pè mí sí pàdé ẹ má bàa tó. láì jẹ́ pé ọwọ́ ọmọkùnrin tẹ lọ́sàtítà àbọ̀ wá. ilé ẹjọ́ olè ajá ẹranko burúkú akẹ́ sẹ́rẹ̀. Olisma, we got that day here. Ó fẹ́ lọ sájò yìí máa lọ, máa bọ̀, bèbí mo mú bọ̀ yìí ìyá omi ni. Mo ti yọ sí lórí ilé, mo tẹ mọ́ láńké. Mo ti yọ sí dégbò yìí, mo ti sàládé. Àjù 31 years, mi ò lè bọ́ ọmọge. Ìyá di aláwìn. Gbogbo ayé kígbe èkìrọ̀lẹ́ rárá ọmọ ẹ̀ràn ṣe lè já ìwé là ní kọ́ńká ọmọ tí wá ní fúra lẹ́gbẹ̀ẹ́ yàrá ṣàtìlẹ̀ lè ràn lè yá ẹ̀yìn òbí ẹ̀ lẹ́jọ́ kẹyà fúra ìyàwó mi o ẹ̀yìn lọ́jú mi ni my darling mi o ẹ̀yìn ọkàn mi ni. Ìyàwó mi o, ẹ̀yin lójú mi ni, my baby mi o. Ìyàwó mi ni, ìyàwó mi o, ẹ̀yin lójú mi ni, my darling mi o. Ẹ̀yin ọkàn mi ni, ìyàwó mi o, ẹ̀yin lójú mi ni, my baby mi o. Ìyàwó mi ni, mo ti yọ sí lórí ilé. Mo tẹ mọ́ láńké, mo ti hásù dégbò yìí, mo ti sàládé. Àjù 31 years, mi ò lè bọ́ ọmọge. Mo ti hásù lórí ilé, mo tẹ mọ́ láńké. Mo ti hásù dégbò yìí, mo ti sàládé. Àjù 31 years, mi ò lè bọ́ ọmọge. Mo ti hásù lórí ilé, mo tẹ mọ́ láńké. Mo ti hásù dégbò yìí, mo ti sàládé. Àjù 31 years, mi ò lè bọ́ ọmọge. Mo ti hásù lórí ilé, mo tẹ mọ́ láńké. Mo ti hásù dégbò yìí, mo ti sàládé. Àjù 31 years, mi ò lè bọ́ ọmọge. Ìyá di aláwìn. lórí ọjà tí wọ́n kó lọ sí Dublin wọ́n ní kí wá ní kò ní 12 lẹ́yìn láti lọ balance tó fi ẹ̀ kí ló ṣe wá ń dúró ṣe di àkókò tó ti lọ. mo gbọ́dọ̀ ṣàlàyé fún yín láàárọ̀ yìí náà kó tó máa lọ kó tó ń bá bọ̀ lánàá. wọ́n sọ fún ẹ pé mo fẹ́ lọ ṣọ́ọ̀kì lẹ́yìn kí ló ṣẹlẹ̀ gan-an lọ́ọ̀kì mo fẹ́ lò. àwọn olóúnjẹ àgbẹ̀.
kò sẹ́yìn tó kọ́ mi pẹ̀lú yẹn o sọ wọ́n sí fún sẹ́kítírì kí wọ́n kí wà lè pẹ̀lú yẹn tó ní tíọ́ọ̀tì ìfowó kọ́kọ́ dé nígbà yìí láàárọ̀ bí yẹn máa tó lọ. ẹ wá ń bí ẹ wá. Adigun. Bàbá báyìí àpá àgbàlagbà àbá tó yẹ ló fọmọdé jẹ mélòó wojú ẹ wọ lọ́rùn àpá ẹ̀ sẹ́ẹ̀. lọ pé àwọn wèrè tó ń jà ẹ̀ fún. ayé yìí ti bàjẹ́ o ọ̀la ń pè yìí. Táàlì pa àgbàlagbà wọ́n ti mú bàbá ọmọ méjì rẹ̀. ẹ wọ máa lọ ń tiẹ̀. Táàlì ìbílẹ̀ ńlá bàbá o. ẹ kí ló fa gbogbo pálapàla tẹ́ ń bára yín jà náà gbà kí ló ṣẹlẹ̀. sẹ́ni bàbá bí ṣe máa dé láàárọ̀ yìí mo kàn lọ rí tírọ́ọ̀kì lọ́wọ́ òun ni wọ́n gbà kí ló ṣẹlẹ̀ mi mo fẹ́ lo tírọ́ọ̀kì mo ti sanwó ẹ̀lẹ́ látàánú pé ló ń bá mi dírágì yẹn kórìí òun rùn bá kan mọ̀ pé kí ló ń ṣe yẹ ṣé o lè bí mi ta ni ó máa lọ ń tíráì fẹ́ máa lọ léwọ́ pẹ̀lú mi torí tírọ́ọ̀kì mi lè ti sanwó látàánú. ṣe bí mo sọ fún wọn lánàá pé tó fẹ́ lo tírọ́ọ̀kì ilé mi kò sanwó lẹ̀ fún sẹ́kítírì kí ló dé tó ṣe bẹ́ẹ̀. bàbá lóòótọ́ lẹ ti ṣàlàyé fún mi lánàá pé mi ò láǹfààní láti lo truck láì ṣe pé mo sanwó ṣùgbọ́n accident tó ṣẹlẹ̀ lánàá ó jẹ́ káwọn lè bá mi ṣàlàyé fún yín dáadáa ibi tí mo ti ń gbé ọjà lọ lánàá estate tí wọn kì í wọ̀ mi ò mọ bí mo ṣe mistakenly wọ bẹ̀ báwọn ọlọ́pàá ṣe mú mi bẹ́ẹ̀ nìyẹn kí n tó wí kí n tó fọ̀ gbogbo owó tó wà lọ́wọ́ mi pátá ni wọ́n gbà wọ́n tún sísẹ ẹrù mi nǹkan tó fà á tó fi dàbí wà tẹ́ pé mi ò ráyè lówó yẹn sọ nìyẹn bàbá ẹ wo ẹ̀yin nìkan náà ni mo lè ṣáájú ẹ̀yin lọ bẹ́ẹ̀ láti mo ṣáájú ẹjọ́ tó lọ ẹ̀kọ́ fún mi láì kí n gbé truck yìí lọ tí n bá gbé lọ mi àṣọ yín pé kó tó di aago mẹ́ta máa gẹ́ẹ̀tì owó èmi máa gẹ́ẹ̀tì owó ọ̀la máa lè san méjì bàbá ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́. tó ń sọ nísìnyí pé ẹni tó sanwó truck sí ẹ̀ta nù kó má ṣiṣẹ́ mọ́ ara àbí branco vestros lọ́gbà yìí tí wọ́n bá gba owó lọ́wọ́ ilé mi wọ́n á rí ẹ lọ́bẹ̀ lọ́la o ní kankan ṣe rárá o serious níbi iṣẹ́ rárá. bàbá bóyá ó lè rí truck mi tó léwu lò ẹ jẹ́ kémi ló ilé ẹjọ́ nítorí tó lọ. ọmọ ọkọ tó ṣẹlẹ̀ ẹ ké wọ́n ti sanwó látànú àbí ẹ wọ́n lọ gbé truck wọ́n lọ ṣiṣẹ́ ti. orí mi wà ń bẹ Ọlọ́run ẹ wo bí èmi gan mọ̀ mo mọ̀ pé kò sáyé wèrè lọ́dọ̀ yín Ọlọ́run ṣe rí tuwálé orí halẹ̀ kára kábí ẹ́ńjì náà ọkọ̀ tó ti crack Ọlọ́run ẹ wà ń bẹ. bọ̀ bàbá kò sí truck kankan nínú ọgbà ẹ̀mọ́ tí mo lè lò ẹjọ́ ẹ jẹ́ ń gbé lọ. mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ tó bá kẹ́ fi truck yẹn ṣiṣẹ́ lé ní ìdílé kò ti sọ fún secretary látàlú so bọ́ọ̀rọ̀ ṣe rẹ̀ ti rí ń sìn o ti gba lífù lé nìyẹn lọ́ máa ṣeré inú ọgbà. bàbá ẹ wo ẹ má jẹ́ ń tàn yín jẹ lífù mi ò dáa ilé tẹ ní kí n lọ jókòó sí yẹn gan kò sí nǹkan tí mo fẹ́ lọ ṣe ń bẹ ẹ jẹ́ ń ṣiṣẹ́ kí n ró mú lọlé fún mọ́mì mi ẹ jọ́ ń dòrítọ́ lọ. complain too much bọ́ jáwó lọ́wọ́ ilé ni wọ́n jáwó lọ́wọ́ ẹ lọ́la wàá kò máa sọ pé gbówó lọ́wọ́ ẹ wọ́n ṣe gbà kíní kan o ní ṣẹ́ṣẹ́ lọ́gbà yìí o gbọ́. sèǹtà wá solution sọ́dọ̀ rẹ̀ ṣiṣẹ́ tiẹ̀. How do you get my number? Oh, ìwọ fún mo ṣe get number ẹ sílẹ̀ kékeré nìyẹn. And actually, ọ̀rọ̀ kan ṣoṣo tí mo bẹ sọ láti jọ́nà mo sì ń bá ẹ sọ náà. Tó bá dé máa wí, o máa ní kò kí n ṣe lómi. Dúró ṣé mi ìwà pálọ̀ ọmọkùnrin ni? Ìwọ sí èmi. Oògùn rẹ̀ sí mi ni. Ṣàkí ṣe bí ọ̀rá, egungun ṣe bí ẹran. Àti wàá máa wí tán, wàá máa ṣèdè bàdèdè àwọn èdè lókè ṣé kinní kan. Wo má ever wá sílé mi mọ́ jẹ́ kí ni jẹ́ the first and the last tó máa tún wá sí ìbàyí ọjọ́ tó bá tún try it you will regret the day you came into this world. ẹ̀yin bẹ́ẹ̀ fẹ́ gbà mí. No, take it easy. Ìfẹ́ ní sùúrù. Stone àbí kí ló ń pè ẹ́? Tó bá tiẹ̀ ń sọ ẹran tó máa kọyàn pa bíi ẹ lọ́wọ́ sọ ni irú ìwọ yìí ìwọ́n dáadáa yìí ó wá gbẹ̀nu òkè ẹ́ ó gbé sísàlẹ̀ òun kọ́nu ìfẹ́ sí ìfẹ́ kílẹ̀ ní kí ló gbé dání kí ló gbé dání ká ní kó mọ bàbá tó bí lọ́mọ ni ká gbogbo ní tó ti jáde ní wàhálà òní kanu sí. What rubbish o lè wá ń tẹ́wọ́ dúró o wá ń tẹ́wọ́ mi ò jẹ́ blame ẹ̀ o àní wọ́n dẹ̀ ni mo rí blame ìwọ ni mo rí blame náà òun kó tó tutù ẹnu jù yẹ́sì òní sọ̀rọ̀ ká ní kó má sọ̀rọ̀ ní ká ní kó mọ ọmọ tó bẹ̀ ní kò ní wá fèsì ẹ what nonsense. ẹ̀yin ọ̀rẹ́ ẹ fi lẹ̀. ẹjọ́ ẹ̀kọ́ náà no ẹ sọ fún mi ṣẹ́jọ́ ẹ̀ ni ọ̀rọ̀ ẹ dàbí ẹ̀jẹ̀ tó fẹ́ wọlé tó ń bẹ̀rẹ̀ ó náà fúnra ẹ ní respect ni mẹ́. ẹjọ́ má yẹ kó fi tẹ̀ dára dúró ẹ jẹ́ ká máa lọ síbi tá à ń lọ. ó bàlá ló yẹ ó máa ń kó ariwo dẹ̀ ló kọ̀ ọ̀sẹ̀ wọ́n ló kọ̀ ọ̀sẹ̀ ó tutù jù ó tutù ẹnu jù ó kì í sọ̀rọ̀ káni kó má sọ̀rọ̀ ní káni kó mọ ẹnẹ wálé kò ní máa kọ̀. Stone!
was stone. He was stone. Ajá ẹ̀ ó ti fi ẹnu kó poison. Ó ti dáná kó sunlẹ̀. Stone ìwọ àṣẹ tí mo ṣe ń bá ìfẹ́ sọ̀rọ̀. Wọ́n lè yẹ kó dá mi náà. Àbí kí wọ́n sọ fún ẹ. Ẹni tó ṣe kàn tẹ́lẹ̀ kan ò ṣe rí. Hello, definitely. Ìwé la ní gángan. I will still with you. Ẹ̀yin òbí ẹ péjọ kẹ́yà fúnra. Ìyàwó mi ẹ̀yin lọ́jú mi ni. Ẹ bá wọn dáadáa. Ẹ má wọ̀ ẹ mọ̀ pé mi ò lè má bá yín sí kọ́sítọ́mà dáadáa. Owó mi dà. Bí mo ṣe máa ń rà náà ni. Lójoojúmọ́ bẹ́ẹ̀ bá ti dé gbà ìbẹ́ ṣe rà ìbẹ́ ṣe fẹ́ pa mí ni. Ẹ ṣàánú mi, ẹ jẹ́ kí mi náà kéré oko délé. Ojoojúmọ́ ẹ wá gbà ẹni, ẹ wá gbà ọ̀la, ẹ wá gbà. Ó wù lẹ́gbẹ́ kí n kó lọ sọ́jà. Ṣé wá rí gàrí dìrí káàkan tí mo ti gbé dání? Kàkà kí n gbé fún yín. Màá wéṣì ẹ̀dà tàbí kí n gbé fájà Rónkẹ́. Mi ò tẹ̀ wá ní wéṣì ẹ̀dà. Màá kúkú ṣílé lórí. Màá ṣílé lórí. Kẹ́ ẹ lọ jẹ́ kẹ́ ẹ lọ yó. Ọlọ́wọ́ ilé dùn ọmọ rẹ̀ ipò lójú ẹ̀ wà lọ. Ilé ìmọ̀ lójú rẹ̀ wà Ọlọ́run mi. Ẹ ṣé o. Ẹ wá ẹ má tún wọlé bọ́ọ̀lì èkúrọ́ lẹ wá rà ọmọ ẹran ṣe dé gbá. Ẹ ṣé ẹran ṣe dé gbá. Ẹ ṣé o. Ọmọ ẹran ṣe dé gbá. Ìwé la ní gángan. Ọmọ tí wá ní ìdúrà. Ẹ̀mí yàrá ta sílẹ̀. Ìrìn lè yá. Ẹ̀yin òbí ẹ péjọ kẹ́yà fúnra. There is a fire on the mountain. Mo ní nǹkan tó surprise mi sí ni mo dé junction campus ọ̀rọ̀ fún mi. Run. There is a fire on the mountain. Run. Gálọ́mọ tó mọ́mọ́ rẹ̀. Wọ́n ti gbòde wọ́n fẹ́ sọ̀rọ̀ ìdílé. Ayé màníkà o. Kí la fẹ́ ṣe sí báyìí? Ṣé kò sí management nínú school yìí mọ́ ni? Pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, wọn ò dẹ̀ rí nǹkan kan ṣe sí. Management àbáláṣe. Tani ò mọ̀ pé àwọn tó wà ń jọrọ̀ ìgangan ni management àbáláṣe. Ṣé ẹ mọ̀ nǹkan? Kò sẹ́ni tí ò mọ̀ tó tọ̀rọ̀ gbogbo ní sẹ́ni tó máa fẹ́ sọ. Reason ni pé ẹni tó bá try kí lè ọjọ́ yẹn tó ṣù wọ́n máa mú kúrò lẹ̀. Ẹ mọ̀ nǹkan tó bì mí lẹ́rù jù. Pẹ̀lú bọ̀bọ̀ tán kọ̀ padà nù yìí Stone kò ń ṣèyàn bẹ́ẹ̀ rárá very nice guy but wọ́n kàn waste life ẹ̀ dànù ni. Ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ má ẹ̀ka pẹ́ ń bíbá rẹ̀ because ẹni tó ṣerú eléyìí. Run. There is a fire on the mountain. Run. Gálọ́mọ kó mọ́mọ́ rẹ̀. Wọ́n ti gbòde wọ́n fẹ́ sọ̀rọ̀ ìdílé. Ayé màníkà o. Ṣé bí dókítà sì sọ pé ṣe bí àwọn ìkùnlé kan ní kéṣe mi? Ẹ má jẹ́ kí n tọ́ yín. Ṣé rí ti provisions tí mo kó wá yìí kékeré nìyẹn? Ìgbàkigbà tó bá wù yẹn lè máa mú àwọn yẹn. Ṣé rí oògùn yẹn ló ṣe kókó ló ṣe pàtàkì? Torí dókítà ẹ má jẹ́ ń tọ́ yín owó tí wọ́n gbà yẹn pọ̀ o. Bí wọ́n dẹ̀ ṣe ní ká ẹ máa lò yẹn èyàn ṣá máa lò lóòrèkóòrè. Àlàáfíà yín ṣe kókó ní ìgbésí ayé mi. Ó ṣe ọkọ mi. Ọmọ atọ́jú ìwọ náà. Àmọ́ ọ̀rọ̀ àbúrò rẹ̀ yìí nǹkan mi lóminú. Látìfù fẹ́ pa mí. Ìwọ ìbábúrò rẹ̀ sọ̀rọ̀ ni. Màámi, ẹ ṣe má gbéra yín lẹ́nu gbóná. Ṣé ní gbogbo bẹ́ẹ̀ ṣe ń mú yìí? Ọ̀rọ̀ abúlẹ̀tìfù àbúrò mi gan òdù yìí tó èmi gangan. Ṣé bẹ́ẹ̀ yín lẹ bí èmi? Èmi lèmi jẹ́gbọ́n abúlẹ̀tìfù. Ẹ ń bẹ̀ mi sọ̀rọ̀ èmi ń gbọ́. Báwo lèmi ṣe máa bá abúlẹ̀tìfù sọ̀rọ̀ tí ò ní gbọ́? Kó tó di wípé mo dé ọ̀dọ̀ yín bíi màmí. Mo kọ́kọ́ dé orí wọn sáyà bí bọ́lọ́ tí ń ṣa gbogbo nǹkan tó ń ṣàkàkiri yẹn.
bí mo ṣe ń débẹ̀ báyìí wọ́n ló ṣẹ̀ṣẹ̀ jáde ni mo dẹ̀ jẹ́ ó yé wọn wípé tí bá ti ń padà bọ̀ láti ọ̀dọ̀ yín màá yà lọ́dọ̀ tiẹ̀ bí mo ṣe ń kó bí màmí mo promise yín sìn tí bá ti ń lọ báyìí mo ń lọ sọ́dọ̀ ẹ̀ ni ìgbàkigbà tó bá dé kódà kó dé lóru màmí máa dúró dè kó dé lálẹ́ máa dúró dè máa ń sọ wípé mo bá sọ ó létí tó fi ń gbọ́ràn ó gbọ́dọ̀ gbọ́ nǹkan tẹ̀mí ṣáà ń fẹ́ ni wípé bí dókítà ṣe ní kẹ́ ẹ máa lò ní ẹ lò ẹ jẹun ẹ sùn ẹ fọkàn yín balẹ̀ ẹ fi Latif lẹ fi mi ní àbàsọ ẹ máa wọnú nílò. ọ̀rọ̀ mi méjèèjì sí Latif fún mi. mo bá jẹ ní ọba yọ. Mami ẹ wọnú lé àní ẹ wọlé lọ sí ẹ má wọlé. ọjọ́ ìsìn ọ́. Mami mo ti gbọ́. Ọlọ́wọ́ sí ọ́. Àlọ́ yóò dá. Àbí mami mo ti gbọ́. wo inú bíbí bí mo ṣe wà yìí inú bíbí mo ṣe máa dúró láti. kí ló dé tó yẹn náà kí ló ṣẹlẹ̀. ó ṣe ajá fún un ó ní mánéjà ní kóun dúró kóun ṣe extra time tí mi ìdẹ̀ tí ì rí nǹkan kan tó burú nínú nǹkan tí mánéjà sọ because nǹkan tó ṣì ń sọ yìí náà is still for the benefit of this company ó mọ pé situation of things bí ọ̀gá ò ṣe sí níbi iṣẹ́ nítorí nǹkan tó ń ṣe ọmọ wọn tó mọ wọn wà lọ́sípítù so he is not stable at work okay manager tó dẹ̀ ń sọ̀rọ̀ yìí kò tí ì kọjá ìyá ara ẹ̀ o it's just for the growth of this company so mi ì rí nǹkan tó burú jù bẹ́ẹ̀. ó jẹ́ ń pariwo nítorí ẹ̀ látàrí. gbogbo ọ̀rọ̀ ìwọ náà ní sùúrù náà. jọjọjọ má kàjọ mi àtọ ní sùúrù fún kí ni wọ́n ṣe dúró kó ṣe extra time. no wàhálà tó bá sọ pé bóyá òun wà burú tó bẹ́yẹn tó sọ pé òun ò ní dúró máa dúró tì ṣó ti tán. àfihàn o tó o bá dúró tì mí kò ní dúró. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. mo ti hustle kéko yìí mo ti lálàdé àjùtà tí 1 year mi ò lè bọ́ ọmọ gbé mo ti hustle lórílé mo ti mọ láńké mo ti hustle kéko yìí mo ti lálàdé àjùtà tí 1 year mi ò lè bọ́ ọmọ gbé. Latif ìwọ ni mo ti ń wá kiri látàárọ̀ dúró àbúrò ó dàbí ẹni wípé òun mọ bó ṣe ìṣẹ̀lẹ̀ gbọ̀ngàn. Latif Latif. fọ́ọ̀kì ló lè yí ṣàwó ṣá bọ́dà àwọn bàbá rẹ lórí fọ́tò kọ́ ọmọ lẹ́nu wọn 3 kilo eléyìí bẹ́ẹ̀rù akáfà 10 kilo eléyìí ọmọ Ìbàdàn òun ṣiṣẹ́ gan o jẹ́ ìrìn gbogbo Ìbàdàn gbé lọ́wọ́ kan 10 kilo. àlàyé bẹ́ẹ̀rù ẹ̀ kó máa lọ jọ. Bàbá ṣẹ́gun ọ̀rẹ́ náà. Bàbá wo lóde bàbá. Bàbá wo ti gbé lóde bàbá. Yọ̀ṣẹ́. Ah, 15 kilo. Fẹ́lẹ́fẹ́lẹ́. máa bá ìwọ ọmọ olórí burúkú mà lọmọ ìta lórí ìyàbọ lórí burúkú jẹ. níbo ni àti ẹ. máa fi bí ó tún dára ọ̀nà kí ló lẹ́nu. adigun. tó bá ti pẹ́ jù wá bí. mi ò lè ti bẹ̀ wọ́n nísìnyí sọmọ oníjọgbọn ni ẹ ọgẹt yẹ kí n gbé sẹ́yìn báyìí. ẹwọn mọtẹ máa ń wọ. máa pa ni máa pa yá ẹ dànù. jẹ́ kí ní ìfún wọn jẹ́ kí wọ́n kan tí wọ́n lọ. sàlàyé fàá dúró báyìí ló ṣe dà. wà á bí òdájọ́ lè rí náà. 100 kilo ni ẹ bá wọ ní. 500 kilo ló gbé lẹ́yìn síbí jọ. ẹni sùn wọ́n tẹ́kẹ̀ ẹ́ sí 15 kilo olófò náà eléyìí kí ni lákó sísàlẹ̀
ìkìnnà kó sísè máa kọ́ mílíọ̀nù sókè ẹgbẹ̀rún yín gbé lọ́wọ́ kan my friend gbé sókè. ọmọ onímọ̀ fẹ́ lẹ́rù táwa. ike màtóníkì ni wèrè lọ kó síbi ṣá my friend 3 kìlò oníṣẹ́ 3 kìlò orí ní kíló pé síbi ike lásán. àwọn yìí ló lọ́wọ́ àwọn nǹkan tó wà ń bẹ tíìkì. eléyìí tíìkì. àbí torí pé ẹjẹ kó wá láti sàlẹ̀ wá. ìjẹ́ ni mo máa jà lọ́gbà òní ṣe iṣẹ́ ni mo máa ọmọ gbàgbé kíní jọ ìwé náà lọ́pọ̀ máa mú ní kíní máa mú gbé bọ́lẹ̀ lọ ṣe ẹjọ́ lọ́gbẹ́ lọ́mọ ó dàbọ̀ ọ̀nà ó síríọ̀sì tó ọlọ́pọ̀ mọ̀ ẹ́ lé ní. ó kì í mú bọ̀ ẹjọ́ ẹjẹ sáájú bá tó ní èrè. shaman mo ti mọ gbọ́ iṣẹ́ yẹn mo lè rí pé rẹ́kọ́dì ẹ̀ bẹ́ẹ̀ lórí fóònù. ṣé wọ́n ti lóòdù. wọ́n ti lọ lóòdù. ẹ yà sà. kí ni pọ́blẹ́mù ẹ. nípa nǹkan tí mo bá yín sọ lẹ́ẹ̀kan mo lérò pé tí bá mi ṣàlàyé fún ọ owó yẹn ni ó importance mi fún náà ẹ jọ̀ọ́ ẹ kàn fún mi kémi tètè máa lọlé ẹ wò kó ṣe pé bóyá mo ti close o ní tí mo sọ fún yín ni wípé mo fẹ́ sáré lọ yanjú àwọn kankan nílé tí n bá ti wá yanjú ẹ̀ tán màá máa sáré padà bọ̀ títí aago 7 máa dé bí o màá wá padà wá ọ̀zù gan ní ọ̀zù gidi gan sọ̀rọ̀ mi ti yín ẹ tó tírọ̀kì bíi 10 sílẹ̀ èmi fi dá yín lójú pé tí n bá padà dé gbogbo wọn pátápátá irin ló máa kún bẹ̀. má bínú kí ni táǹtà wà yín lọ kí ni o fi pè táǹtà báyìí. a ti wọ̀ láfítà lẹ́hùn. after 11 ó kó nbílí 7 ó dé ní 11 ó wá gbé ọjà 3 kìlò débí ó tún wá ní o tún fẹ́ lọ nísìnyí wá dé ní nǹkan bí aago 3 wá ṣiṣẹ́ mọ́jú. irọ́ àwọn náà sọ fún mi pé 3 kìlò ni èmi gángan tẹjú mọ́ mi ò rí dáadáa. ṣé ojú ẹ fọ́ngbà tó ń wò rí mẹ́ta ò ṣe ń dún náà aago 3 gbogbo òṣòro tí wọ́n máa ní ilé ayé rẹ̀ kí ni problem ẹ. ẹ wo sà ṣe rí ọ̀tọ̀ọ̀tọ̀ lógún o ẹ ní rírù tèmi o èmi mo mọ àdánwò tó ń ṣẹlẹ̀ sí mi lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan tí mo sọ mẹ́ ni pé ó rẹ mọ́ mi díẹ̀ ó ní nǹkan kan tí mo fẹ́ sáré yanjú nípa wọn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ kọ fún mi ní owó yẹn kí n sáré lọ fi gbé mọ́ mi kú òun bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Yorùbá ẹ̀ ti yé mi Yorùbá ẹ̀ tiẹ̀ ti yé mi nǹkan tó ń sọ́n sí ni pé wọ́n fún ẹ lówó ti tiẹ̀ ó lọ yanjú ọ̀rọ̀ mọ́ mi ẹ̀ sórí tó bá ti lọ́jà ọjà tó gbọ́ tó bá ti sanwó àwọn tó kù wọ́n á sanwó fún wọn náà so kò farabalẹ̀ ní táìmù tó bá fẹ́ sanwó everybody. bàbá ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ èmi mo lọ sọ́yọ́ mo tọ̀yọ́ bọ̀ mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹnu ilé ẹni kó fún mi ní owó ìdọ̀bálẹ̀ mi rẹ o mo lè kú ẹjọ́ torí tọ́ lọ́wọ́ ẹ. wá ń bíbà ṣé ara ẹ yáṣá. nǹkan tó ń sọ fún wa nísìnyí ni pé mọ́mí ẹni pọ́blẹ́mù ẹ̀. bẹ́ẹ̀ni. á dáa fún ẹ wọ́n jẹ́ sí mọ́ṣúárì kọ́ wá bẹ páàkì ẹ̀ kí pọ́blẹ́mù solve. mọ́mí mi ò tí kú wọn ọ̀dẹ̀ ní kú lára. àní kò wọ́n jẹ́ síbẹ̀ kọ́ wá bẹ gbé ìwọ nìkan ní pọ́blẹ́mù náà gbà yìí. sórí nǹkan tí mo sọ fún ẹ báyìí ni màá ṣe nǹkan mi kò ní yí padà tó bá ti sanwó àwọn tó kù wọn á sanwó títí ẹ náà tó lọ ní sùúrù dàsìkò tó máa sanwó ṣó ti gbọ́ ṣó ti yẹ ibi ìgbà ayé kò sójú ṣáájú nígbà. ẹ fi wọ́n sílẹ̀ wọ́n yóò àwọn òtí wọn bó ṣe lọ àwọn tí kọjá lọ àwọn akọ tí ì lówó gbà oníkó máa fún ẹ lówó. ẹ wo jẹ́ kẹ́lẹ́ pìtì mi pẹ̀lú nǹkan. ẹ lò ó tó bá ti sanwó àwọn tó kù wọn á sanwó ẹ. òun máa fẹ́ ó di lẹ́sùn tó gbowó ẹ ṣé àmà ẹja lọ eléyìí ò ti lẹ́sùn ara. pọ́blẹ́mù ìsàlí ní kọ́ nínú ọgbà yìí nìyí. mo máa wá dáràn báyìí. pọ́blẹ́mù ìsàlí ní ọgbà ó yìí mọ̀ pé nìyí. nǹkan tó ń fi àìdí àsọ ni pé kí n yá àwọn ní owó lọ́wọ́ ara mi. mo ní orí tí mo wọ̀ tí kò sí mi lórí kí n kò tẹ̀ yìí náírà jẹ mọ́ ni. ẹja lówó wà nílẹ̀ owó tí àná oṣù kó lé lọ́wọ́. àbí mo ti yá ni. Bọ́lájí ṣé mo ní kò kú omi mo mú nǹkan tí mo ń ṣe sórí gbogbo àwọn baba alábà tó wò yìí gbogbo wọn náà ní nǹkan tó ń dùn àwọn yìí ò fẹ́ ká ga ṣùgbọ́n orí wa lámàmá bẹ̀ kẹsẹ̀ wa mọ̀ṣálá takò. ṣó ti rí nǹkan tí mo bá ọ̀fà ń bẹ nǹkan kékeré ni èmi mo ṣiṣẹ́ owó mi náà mo kàn ní kọ́ fún mi ṣe ń jìjẹ òun náà sọ di wàhálà mọ́ mi lọ́wọ́ tó fi bá wa ń bẹ yẹn. ó dáa náà ni torí pé ó bà ní kò tí ì bàjẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi tí mo sọ fún ẹ gbà yẹn pé níbi tó ti ń ṣiṣẹ́ wọ́n fẹ́ fi bẹ́lẹ̀ fún un. wọ́n ti fẹ́ hand over ibẹ̀ yẹn fún ẹ pé kò máa take over. Bọ́lájí ẹ̀gbọ́n tèmi ti fi ibẹ̀ yẹn lẹ̀ fún un èmi náà fẹ́ fi ilé kalẹ̀ fún wọn náà gẹ́gẹ́ bí bá a ṣe jọ wá sí torí pé ẹni tó lẹ́rú òun náà ló lẹ́rú nǹkan tí n bá ti ní nǹkan tiẹ̀ náà ni. àbí báwo ni. ó fẹ́ fi ilé sílẹ̀ fún mi kí mi náà máa fi ṣiṣẹ́. yes mama ó ṣe ìjà lọ rẹ tó lè ṣe ní nǹkan báyìí. ọbí o ilé mi fún ẹ mi ò ní nǹkan tó ń fẹ́ sọ mọ́ ju pé anytime tó bá ti bẹ́ẹ̀ bá ti tó báyìí máa wá mú so ọ̀rẹ́ mi ó ṣe gan bàjẹ́ mi dídì tí ó ṣe gan. so tó báyìí jẹ́ mo fẹ́ lọ change. ok ó ṣe gan. mo ti yọ sí lórí ilé mo ti mọ láńké mo ti yọ sí dégbò yìí mo ti sàlàdé àti tàbí lọ́jọ́
mi ò lè ọmọdé ìyá di aláwọ̀ wọnà mẹ́ẹ̀ẹ́. mo ti máa ń sọ ẹ́ kó jẹ́ kó máa já ní balógun ti kúlé ọ̀tá ọ̀ àyẹ̀ ló gbé kí ló wà náà ó wà á tó wà báwo ló ṣe lábí kí mo súnmọ́ la. ọ̀rẹ́ mi lẹ́ẹ̀pá gbọ́dọ̀ ayọ̀ mi ìgbà gbajúmọ̀ yóò ìwé máa ní tó a máa bá ara ìdá ẹ tẹ́kẹ̀ ara yín ó yá ṣàlàyé fún ìjà nípa báwo ṣe máa yí ìgbà tó ní dúró sí kíláàsì tó bí ẹyẹ ní ìjọ ó dúró sí kíláàsì báwo lè fẹ́ yí ẹ kí la gbé kí lò ẹ náà máa jókòó tó bá máa kọ́ mi jókòó. ojókòó obìnrin ńlá nọ́ọ̀sì tí o bí ẹ̀ àtọ̀kọ́ ẹ̀ sílẹ̀ sọ. jọ kí ló dé ní ayé ẹ̀ tó bá kókó òtún wa tèmi àtẹ̀mí bá ń sọ̀rọ̀ ẹ má ṣe kí má tọ̀ o ti gbọ́ kí n gbogbo òṣìyẹn jọ ta ní sẹ́ẹ̀tì ẹ̀. ìwọ náà ló fún lọ́rọ̀ bàtà ẹgbẹ́ mo ní kó kọ́ mi iṣẹ́ tó wọ́n ẹ̀ bára sí There is a fire on the mountain. Run. Male, manika. Bẹ́ẹ̀ báwo ni ẹ̀yin bẹ́ẹ̀ ọ̀sẹ̀ ní ó ṣe ń lọ ní ọ̀rẹ́ mi tó pọ̀. Àwa ẹ̀yin náà ní lẹ́kṣọ̀ ni. Lẹ́kṣọ̀ ni gbogbo èrè by this time. Ṣé o mọ̀ pé dìpátímẹ́ǹtì kan náà lájọ? Ọlọ́run aṣọ yín dèrò. All right. Ìwọ́n mo bá sọ̀rọ̀ mẹ́rin. Ṣé wọ́n mo bá sọ̀rọ̀ náà? How dare you touch me? Ìfẹ́ ò bá má ṣe báyẹn. Ìfẹ́ ò bá má ṣe báyẹn. Ó bá má ṣe báyẹn. Kí ló ṣẹlẹ̀? Ẹni sùn ẹ fara yín balẹ̀ ẹ má ṣe fàájì yín lọ kò sí wàhálà ẹgbẹ́. Kò sí wàhálà ẹ má wọ̀ ẹ má ṣe fàájì yín. Ẹni tó fojú dínà ó ti dé ẹni tó fojú dodo ó ti kó mi lọ. Bá kàpó kàpó. Bó ṣe rí gan-an mo ṣe ṣàlàyé fún yẹn nítorí pé condition tèmi pẹ̀lú mọ́mí mi wà ayé ìfúnnífojì mi pẹ̀lú wọn gbé wọn ni mo ṣe wá wò pé kí n gbìyànjú láti hustle so wọn sì mo dẹ̀ ti rí pé ẹni de èèyàn níta tí mo rí signboard yẹn wọn ló fún mi ní gọ́ọ̀sì àti wọ inú ilé wa tẹjọ́ tó tọ́ lọ́hùn tẹ bá lè gbà mí síbi kí n máa ṣiṣẹ́ inú mi á dùn má dẹ̀ really appreciate ẹ̀ mo bẹ̀ yín nítorí tọ́ lọ́hùn. ẹ dìde ìdọ̀bálẹ̀ ṣe wà. ẹ accept mi àti màmá mi ká lè máa ṣiṣẹ́ mi báyìí. Lóòótọ́ ni mo gbé signpost síta bẹ́ẹ̀ pé mo need house help but seriously speaking kò kí n ṣe èèyàn bíi tiẹ̀ ni mo wá èèyàn tí mo lè máa rán kiri tó máa dust ilé tún lè ṣe fọṣọ water àwọn flowers inú ilé ni and I don't think someone of your status would want to do that. ìtọ́gà sọ ní pé wọ́n lè gbà ọ́ síṣẹ́. Daddy, to be sincere with you, I can do beyond the expectation. Because ṣé wọn pé èmi tí nǹkan ṣe èmi mo mọ irú condition tí mo wà. Kò wá síṣẹ́ tẹ́lẹ̀ ní kí n ṣe cleaner yẹn is the best work fún mi láti ṣe. And bẹ́ẹ̀ ṣé ń wo mi mo wà hard working kò sí nǹkan tẹ́ni kí n ṣe tí mi ò ní ṣe. Ẹjọ́ ẹ kò gbà ní kí wọ́n á fi dán mi wò bóyá mo lè ṣe àbí mo lè ṣe. It's all right, it's all right, it's all right. Lójú ṣàánú. Okay, I will give you a trial. Thank you very much, sir. Good. That aside. But seriously speaking, totally, one of the major things tí iṣẹ́ yìí require ni pé ẹni tó bá máa ṣiṣẹ́ pẹ̀lú mi nílé tó fẹ́ ṣe irú iṣẹ́ tí mo gbé signpost síta yẹn ó máa ní láti máa stay pẹ̀lú mi nílé.
Sir, ibi tí problem tó wà nìyẹn. Ṣùgbọ́n àwọn Yorùbá máa ń sọ pé àgbàkálẹ̀ àwọn bọ̀lẹ̀ ní ọba daṣọ fún báyìí apala rẹ̀ ni. Ejò mo fi orúkọ Ọlọ́run ọba mo fi pè é. Ní tó bá fi lè mú tẹ́fi sọ pé mo lè máa scott pẹ̀lú yín bíbá definitely tí ẹ bá lè ṣe ẹ̀bùn fún mi nínú ìrìnàjò láti jẹ́ kí mọ́mí nínú ọmọ ọ̀bọ̀n bíbá bóyá iṣẹ́ tèmi náà bá ń ṣe àwọn náà tún máa ṣiṣẹ́ bí ọ̀gá gbàgbà púpọ̀ àwọn tó wọnú lé níbi ìkọ́yà yẹn bó ti fẹ́ bẹ̀rẹ̀ ìkọ́yà fẹ́ sọ ní pé kó bá gbé nílé ṣé kìí ṣe yàrá mi ó máa gbé ojú dákọ̀ mọ́mì ẹ̀ bíbá kan èèwọ̀ ni ń gbà ṣiṣẹ́ òdúkọ̀ lọ ojú dákọ̀ mọ́mì ẹ̀ kó sọ kó òwe bí ẹ̀wá kan àti ìbà. pa ṣé mo béèrè anything lọ́wọ́ ẹ̀ àbí mo ní mo need idea nínú discussion tí mò ń sọ níbí now tí máa fi parí ọ̀rọ̀ tí mò ń sọ níbí tí máa túbọ̀ anything lẹ́nu ẹ̀ máa tún tó òun yìí máa tún lé lórí mi. ẹ má gbé ní sí wọn sára. ètò èmi má dà sùn rárá. now gentleman tó bá dọ̀là resume now. Ha! Thank you very much. Resume, chef. Kí wà tí mọ́mí rẹ̀ kẹjọ náà wọ̀. I have a BQ lọ́dọ̀ mi bí and I have enough rooms to accommodate both of you. Thank you very much, sir. Kò sí wàhálà. Gbogbo nǹkan tó lọ́n ṣe fún mi bàjẹ́. Agbára Ọlọ́run ilé ọlá lẹ́wà Ọlọ́run jẹ́ òde àwòrán. Ẹ ṣe gbọ́sà. You're welcome. Ẹ ṣe bóyá máa jẹ́ mo lè sọ fún yín ẹ jẹ́ ká filẹ̀ bẹ́ẹ̀ kó lè wà wá bẹ́ẹ̀. báwo bí ṣe máa tẹ́jú amọ́lẹ̀ inú campus ẹ máa ní ká máa fi sílẹ̀ ẹ jẹ́ pé ká wú yàmàyàmà bàbá I no dey like all this thing just like shitting why na bàbá. wo bèbí gbójú mi dáadáa tí ẹjẹ bá ń sinmi a máa mọ dédé wẹ o èmi ni kákó mi nǹkan tó mẹ́yẹ fẹ́ ẹ máa mi fẹ́ èmi mo ní èmi mo gbìn yín nǹkan tó bá wù mí mo lè fi ń ṣe ẹ yẹ kí n sọ ọkọ fún yín. My decision is final. Kapo, all wetin dey happen I no gbadun at all. Obìnrin àtẹ̀tọ̀ lásán máa rán mi wá bí ẹ máa ní ká free wọn. Èmi mo ní ẹ fọ́ ni. Ẹ má lọ fọ́ fẹ́lẹ́ o. Promo lèmi ẹ sí mílẹ̀ jẹ́ kí n padà ọwọ́ mi fún wọn. Ok, ẹ kì í sọ gbogbo yín sí. Tẹ́ ẹ bá fẹ́ gbọ́, ẹ máa gbọ́ sí. Tẹ́ ẹ bá fẹ́ gbà, kẹ́ fọ́ ọbalẹ̀ kẹ́ gbà. Nǹkan tó máa ṣe, mo sọ fún yín yẹn, tó bá wù yín, nǹkan tó bá wù oníkọ̀ ẹnu kún yín, kẹ́ wá ṣe sí. Ohun tí máa ṣe, mo ti ṣe gbé yẹn, ohun tí máa sọ, mo lè ní sọ yẹn. Bàbá ìdè dọ́lọ̀ náà, bàbá ìdè dọ́lọ̀ ọ̀nà ọlọ́ọ̀fẹ́ kó máa rí bẹ́ẹ̀ náà kó mi máa gbá pàmò gbà. Kí a máa ní ká máa filẹ̀, ọlọ́ọ̀fẹ́ kó rí bẹ́ẹ̀ o, ìgbà kápò. Bọ̀bọ̀ ọlọ́ọ̀ ti ṣe pé mi gan, àwọn ajẹ́jú ọ̀sán. Gbèsè ìbílẹ̀ jàre àti ti ọlọ́ọ̀gbọ́. Èmi ni wọ́n wà. Alẹ́ màá ní ká o. Pẹ̀lẹ́ o. Òróró òun òkúkú níṣẹ́ yóò mọ wọn lè káàkiri láti sọ fí ọ̀nà. Wá dákun má mi rò iṣẹ́ kí ni ìwà àtìyá rẹ̀ ń ṣe gangan. Àwọn náà ní kí a máa mójútó ìwọlé ká máa gbà. Ẹ lẹ́ ń gbàgbà yìí ká. Ṣé lálọ́ọ̀nù bisikíìtì ìwọ nígbà tó fẹ́ lọ? Àbí táyé tó bá wọlé kán ní pé gbogbo kọ́pàdì ti dọ̀tí. Ẹ ṣe láàárọ̀ yìí mo ti gba ilẹ̀ dáadáa. Ó ṣe yí pé kí ẹlòmíì padà ju ilé sílẹ̀. Ẹ mọ̀ gbà mí kẹ́, wọ́n ṣe dùn kíni sílẹ̀. Ọba yẹn lárọ̀, níjọ́ kan ọba yẹn lárọ̀, ṣé kí ìpìlẹ̀ rẹ̀ káàdì wọlé bá yẹn sí, káwọn bá ike ọ̀pá ìlú àti lálọ́ọ̀nù bisikíìtì. Ṣé kìí ṣe pé náà bá dọ̀tí lò? Ẹ má bínú, bóyá gbà tí mo gbà tán ni wọ́n ṣe ètò ilé ìsìn ẹgbẹ́ mi. Mú o. Ṣùgbọ́n wo kí ló ṣẹlẹ̀ tó jẹ́ pé láti àtànà ẹ wá tún inú yàrá ìṣe bẹ́ẹ̀ yẹn bá lọ hòtẹ́ẹ̀lì tí mo bá hòtẹ́ẹ̀lì gan tí wọ́n bá tún rúùmù ṣe mi ò ní fún ọ lówó what for. Actually èmi pẹ̀lú mọ́mì mi là ń ṣe wàhálà látàárọ̀ lẹ́yìn kò lè ń bẹ̀rẹ̀ so èmi ṣẹ̀ṣẹ̀ true ni bóyá tí n bá lọ pọn mi tí mo fẹ́ pọn ìwọlé tán màá wá bá yín gbà. irọ́ ìfẹ́ ìwọ bá wàá ṣe sọ́ọ́rí má fojú di mi o ìyá rẹ̀ gangan ni ó tún mi ṣe. Mọ́mì mi ò lè wá gba inú ilé èmi gangan ni màá gbà. àmọ́rògbó lè ò pé. ó dà ìyá Bọ́lájí ìyá Bọ́lájí o. Sir. Come over here. Ọjà níwájú wọn sì ni wọ́n pè ní pé. Olùsìyọ. Ṣé mo ní kọ́ ọ̀rọ̀ jọ́ ni?
mo dáràn sẹ́kọ̀ọ́ ní kọ̀ọ̀rọ̀ jọ. ẹ dákun iṣẹ́ kí ni wọ́n gba ẹ̀yìn fún látàná tí inú yàrá ìdọ̀tí tí ẹ wàá gbà. Agogo ẹ wá ní ẹ wo bí ẹ bá fojú di mí o bóyá ọ̀gá ò ṣàlàyé fún yín gbà tí wọ́n mú yín wá sẹ́rẹ́nu ọ̀nà ọ̀gá sẹ́rẹ́nu ọ̀nà mi ibi tó ń gbà wá rè yóò wọ̀ bí ibi báyìí láti sanwó oṣù fún yín àwa tá a sì ń sanwó fún yín rè ránkì mi sì pọ̀ gan bí mo ṣe wà yìí èmi tẹ́ ń wò yìí yẹ́lò fìfà lẹ́ ń wò yìí lásán fìfà ní mí má no wọ̀ àmì má no wọ̀ gbogbo ránkì tí n ká fún yín àwọn security àdúgbò iná ń fún mi lókun mo fún àwọn okùn sá sórí wáyà ni bí mo ṣe wà black magic tún ni mí àmì black magic níbi tí power wà dé so kí wàá ló dé tí ẹ fẹ́ gbá ibi báyìí. ṣé bí kí n gbá nù lé ni mi ìṣeré látẹ̀kọ́ bẹ̀rẹ̀ náà ni mò ń gbá ṣùgbọ́n máa gbá bẹ̀. àmọ́ ṣé tẹ́ bá gbá bí jàlámí àtẹ̀wọ̀ ìwọ̀ wọ́ ṣiṣẹ́ wọlé lọ ní ìsìtẹ́ lọ́wọ́ bọ́mà sọ̀tì wo bí wọ bọ́mà sọ̀tì wà wọ kíni ilé ìtọ́ yìí tí wọ́n fi dáná sí ni kẹ́ wá fi gbá nílé. ṣé mo kí mo ṣàlàyé fún ilé kan. mo rò mo jẹ́ iná. ẹ̀dùn bàbá ìjọba ẹ̀jọ̀ ṣe bá ẹ̀dùn sọ́dọ̀ bá mi jáde sọ́dọ̀ bá mi jáde mo dáhùn ṣé èmi gẹ́gẹ́ ló pè é yẹn wé ìwé ẹ̀dá èmi gẹ́gẹ́ ló ìrọ̀ ẹ̀ka sókè ẹ̀ wọ́n lọ gbá mi yàrá wọ́n lọ gbá yàtọ̀ fẹ́ bá wọ́n lọ sí i. máa lọ. kẹ́hìn wá mi bá kẹ́hìn má lè gèrè yín ẹ̀yin náà wo ẹ tí yàrá yìí káàkiri inú ilé wọ́n lọ sí ọmọ ẹ mọ gbá bẹ́ẹ̀. Ọlọ́run o àṣìyà ìgbé nǹkan o àṣàṣọ ní fíìmù àṣírí wèrè tó wọ́n fọ́ lẹ́nu dànù lé ní. bọ́ọ̀lù ní sẹ́ẹ̀ ti ń ga bẹ́ẹ̀ni ogun bílọ̀ náà Ọlọ́run èmi. ẹ máa ṣe kọ́ọ̀bù ẹgbẹ́ oníbẹ̀rẹ̀ sí kọ́ọ̀bù ọba ti dọ̀hùn ijó kan là máa jó. ẹ máa jó dáadáa ni ẹ máa jó ẹ máa fi gbogbo nǹkan tọ́lọ́run fún yín báyìí ẹ máa fi jó. jó ká tiẹ̀ mo tó tó jẹ́ jó. àwọn táwa lọ́yọ̀. èdè àwọn táwa mi méjèèjì ṣe káko. ẹyin wọ́n rẹ̀ bá ẹ ṣáájú. ijó tó jó gan kò lè bá orí kọ. owó yẹn kò ọ̀rẹ́ mi. àwa lè pàjẹ́ ká súnmọ́ ra wa má yẹ kó kó bá wa. àníwọ̀n ní káàbù tó bá dé nínú exam hall a máa bèrè tó lájọ́ fún mi lẹ́ńsà fún mi ní kíní kan. sàmà rọ́ọ̀tà rọ́ọ̀fì àwọn mi ti lè múra o ijó ta máa jó níbi tá à ń lọ ó gángan là ń practice à ń kọ́jọ́ ni náà. wo bí time ti lọ. wọ́n bá ṣe ní dábí 5 minutes. 5 minutes kí ni. wo bí já lọ já. I'm missing him already. I can't wait to see him. Bakoko délé báyìí. Torí náà gbọ́dọ̀ wá wà inú ilé wa làwa wà. Bàbá náà máa yọjú. Ẹ̀rọ ra ọmọ bàbá olówó. O ṣáà ń pè bàbá sí ọ̀rọ̀ owó. Èrò wà ní tó máa fi jọ o. Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? O ṣáà mọ̀ pé anytime tí bá kúrò ní country yìí kò sí tí bá ń padà bọ̀ mo máa ń ṣe shopping fún yín. Mo trust tó bá jẹ́ sí yẹn. Mo jẹ́rìí ọ̀rẹ́ mi má bá mi rà kọ́ bọ̀. Nǹkan tó fine kò bẹ́ mi rà. No. Gbogbo ìtẹ̀sọ̀ ẹ̀kọ́ ló ṣì bẹ́ẹ̀ kúkú délé tí mo bá boyfriend mi. Correct. Ọkùnrin wo ìwọ̀njọ́ ọkùnrin náà. Are you not tired of your boyfriend? I'm not tired o. Ẹ ṣe àjọ ìyàwó kò ṣe fi sára kó mi di ẹ̀lẹ́yàn méjì. Bẹ́ẹ̀ ń tẹ́ rí. Correct ló jọ. Bẹ́ẹ̀ ń tẹ́ rí. Hello ladies. What's up? Ìfẹ́. Look at me. Ṣé ní òdùnkò orí mi ni? Ìka lè ṣe tán ní sùkúl. Màá máa kí ẹ nílé ẹ̀kọ̀ọ̀kan. Ìjọba bá mi kí dáàdì àti mọ́mì. Ṣé yẹ bẹ́ẹ̀ yẹn? You know I love you. Ẹ wo, ṣé ẹ̀yin ti ṣètò ẹyin tó bá ń lọ nu yín kó join yín wọ́n tó bá dé fún ó yá. Onímẹ̀gbẹ̀lẹ̀ onímẹ̀gbẹ̀lẹ̀ ìjọba dìde tẹ̀m̀bẹ̀lẹ̀kún ẹni tó fojú dínà ó ti lẹ́rú ẹni tó fojú dòdò ó ti gbómi lọ. Bad capo beef capo blood capo death capo. Lọ́la ṣe láyé rẹ̀ lọ́la ṣe bí lọ́la ṣe láyé rẹ̀ lọ́la ṣe bí. Wetin dey solve man.
lẹ̀ wá. Wọ́n yóò lè darí ìgbà tó kàn ní kí n gbé wá ni mò ń wá tí mo sì ní àtẹ̀wá yẹn sí. Kí ni wọ́n wá láti ẹ̀kan? Tó tẹ́ kí n gbé wá ni mò ń wá. Òun ló wá di abẹ́rẹ́. Ṣé bí tí mo ní o gbé wá rèé? Ẹ wá lọ́dẹ̀ ká abẹ́rẹ́ àti kókó lọ gbé wá. Fíyí lẹ́nu mi jẹrẹ. Gbàgbà ìtì ẹ̀yà. Jáde kó lọ tó lè mítà jẹrẹ. Ó ti dúró bẹ̀. Ìpín dọ́kúmẹ́ntì wà láti ẹ̀kan bẹ̀rẹ̀ sí máa wá ìkiri bí tó wá abẹ́rẹ́ nuisance. Bọ́lájú kúṣẹ́ jèrè. Ẹ sà. Tẹ̀tí ní màá rí ẹ̀. Ọmọ mi máa dé lọ́tùnla Ìfẹ́. And sórí bí peace ṣe wà nílé pẹ̀lú àtàwọn staff tó kù. Bẹ́ẹ̀ ni mo fẹ́ kí peace yẹn máa rìn tó bá dé. Ṣòtì tó bá dẹ̀ ti dé mo fẹ́ kí bá mi tọ́jú ẹ̀. Ti dé tó bá ti rìn àti mọ̀kúnmọ̀ mi ti yẹ. Now mọ́mí ẹ̀ ń kọ́. Àwọn wà ní ìkùlé wọn ṣiṣẹ́ lọ́wọ́ sà. Tó bá ti rí wọn bá mi ṣàlàyé fún wọn. Ṣùgbọ́n kí nǹkan tó jáde máa rí wọn máa sọ fún wọn. Ọ̀dà sà. À ń fẹ́ lọ continue meeting pẹ̀lú àwọn èèyàn mi tó wà nílé. Ọlọ́run aṣọ wọn dé sà. Ló ṣe lọ sọ́jà tó gbé bó ṣáà máa ń sọ̀rọ̀ bó ṣáà ṣe gbòòrò tí ó là ṣé bí mo sọ fún ẹ mo pè ẹjọ́ tí mo fẹ́ lọ rajà ó sọ fún mi pé òun lọ sí Kútọ̀nù pé òun ráyè mo dẹ̀ pé owó òbó lè pè é tí n bá kówó ìdánimọ̀ náà mo owó náà bí n báwo la ṣe fẹ́ lò báwo lè bá kó dání ìyá àná náà tó yẹ ló jẹ́ kí n sáré lọ ra àwọn ọjà kékeré tí mo ra yẹn. mi ìlera jẹ́rìí kankan ṣé mo sọ fún owó tó wà lọ́wọ́ mi èmi ò lè fún boyfriend mi lówó kó mo lọ kó dà sílẹ̀ báyìí ní ìsìn ọ̀rẹ́ wo bí wọ́n kọ́ ní oṣù báyìí. ṣé o gbàgbọ́ pé láti dijọ́ mẹ́ta báyìí tíátà ń wù mí láti ṣe. wọn kọ́ bẹ́ẹ̀ tó ní tíátà bí déèmì ní tíátà ó sì máa ń fi ṣé wọn kó fàn irú àwọn bẹ́ẹ̀ àgùntàn tó sọ pé lọ ṣe tíátà ló fẹ́ wò wá wá láìwọ̀n lè gbà sí wa. ọ̀rẹ́ wo ọyẹ́ kọ́ ni báyìí bọ́ọ̀ kan tó máa ṣe wọ́n ràn báyìí ó ta késẹ̀tì kan. tó máa ń múra bí wèlé báyìí. wọn àṣọ pé nọ́mbà rẹ̀ máa wà rárá. Bídèmí oní tíátà. mo tiẹ̀ nídìí ó dàbí pé nọ́mbà bọ́ọ̀ yẹn mo gbà níjọ́ yẹn. Hello. Ẹ káàárọ̀ o. Ẹ jọ̀ọ́ ṣé bí bọ̀dà tó máa ń ta kíṣẹ́ẹ̀tì yẹn nìyẹn. Èmi náà ni. Ẹ jọ̀ọ́ àwa náà fẹ́ ṣe tíátà ni. Ẹ fẹ́ ṣe tíátà. Ẹ máa ṣe. Bọ̀dà mo serious kì í ṣe pé mo máa ṣiṣẹ́ èèyàn nìkan lè dá ṣe iṣẹ́ yẹn ni mo ó wù mí láti ṣe ni. Ọ̀dà náà ibo lẹ́yìn gbé. Mo wà ní side gas náà yẹn ní ẹgbẹ́ Royal Hotel yẹn ní ọ̀dọ̀ tiwa. Ọ̀yọ́ lèmi wà o. Ọ̀yọ́. Báwo la ṣe wá fẹ́ rí yín tí a bá fẹ́ wá rí yín? Ẹ wàá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ ẹ bá ti ṣe tán tẹ́ ẹ ti rẹ́dì ẹ pè mí màá test address yín. Èló bí èló wà ní owó fọ́ọ̀mù àti ID card yẹn? Owó iṣẹ́ owó fọ́ọ̀mù 5,000 owó iṣẹ́ 5,000 ó jẹ́ 10,000 ẹ máa mú passport mẹ́ta dání. 10,000 naira. Ẹ kò jù báyẹn lọ. Ẹ ṣe ìjọ tí n bá ti fẹ́ wá màá pè ń kẹ́lẹ́ test address sí. Tẹ́ bá ti ṣe yẹn ó ti tán lẹ́yìn ìgbà yẹn kan máa wá location kẹ́yìn náà dẹ̀ di star kẹ́ máa wúra yín lórí DSTV. Kẹ́ máa sàkọ́ káàkiri àdúgbò yìí. Tí ó tán ó dà ẹ ṣe àdúpẹ́ màá tún pè yín padà ó dàbọ̀ rẹ̀. Ó dẹ̀ máa fi ìtẹ̀. Yọ̀bà tí máa ti lọ location wà tí máa ti dé báyìí ní màá ṣe báyìí. Ọ̀dọ̀ mo bìbẹ̀ tó bá gba fọ́ọ̀mù ẹ̀ ṣé wàá máa fún mi lẹ́nu lọ́sí. Kí ló dé? Ìgbà ẹ̀ ló máa yọ mí ń sẹ́ tí wọ́n máa fa àwọn ọ̀rẹ́ mi rè yẹn ṣẹ́ tìbò àárọ̀ lọ́jà ọjà. Àwọn bàbá mi lóore.
ṣé gan-an, mo really appreciate you. Thanks for coming to my house. Daddy fún wa lówó àti pé ẹ̀rù wọn máa ń bà mí ṣùgbọ́n lẹ́nìí wọn jọ mí lójú. Mo ti sọ fún yín na my dad is a very nice man. In fact ilé ìtọ́ ṣe fún wa lẹ́nìí kékeré ni mo ò expect kó máa ṣe kan kékeré báyìí fún wa wọ́n máa ń tẹ́ wa sí rẹpẹtẹ ni as in rẹpẹtẹ. Kékeré lélẹ̀ mo rí dáàdì gan-an ṣọ́ nítorí ọdún. Àjọ máa pín in. Èmi nìkan lọ́pọ̀ níbo. Owó tó wà lọ́wọ́ ẹ̀yìn a máa jọ pẹ́yàn tó bá dé mi lọ fún lówó ṣe ni máa mú sèta máa jọ kù látàkùn tó bá kú ẹ̀yìn ó mówó yẹn sílẹ̀ kájọ kù. ẹgbẹ́ já lọ jù ọ́ ṣe lówó yẹn jẹ́ kó mówó yẹn dání ṣó ti máa ń béèrè owó lọ́wọ́ mi tẹ́lẹ̀ tí mi kì í fún ẹ ni. ó máa ń fún mi àmọ́ ilé yìí àjọ fún ẹ. àǹtí ìfẹ́. báwo lè ṣe ń pè mí 90 mo ti ní kẹ́ má máa pè mí 90 mọ́ àbúrò yín ni mo jẹ́ ìbí òjò bí bá ṣe bẹ̀rù bẹ́ẹ̀ náà la ṣe bí ọmọ. nevertheless no ọmọ ọ̀gá mi lè jẹ́ ọ̀gá mi náà lè ṣe jẹ́. ẹ wá meet our friends ni they are my friends. Bọ́lájí lórúkọ tèmi. Oyinla. What a nice name. You're looking good. Thank you. Oh, what a nice name. Hard. That is a basket full of beauty. I'm happy to see you all here. So I'm married at some other time. You can take your arrangement. Okay. Take care. Thank you very much. Ọ̀rẹ́ bọ̀bọ̀ ìdùn kí ló fẹ́ sọ̀rọ̀. Ṣé ìwọ ni ibi ìbàyìí ló ń gbé mo sí wọn gan wọn scott lọ́dọ̀ wa. Next time the boss will marry me. No problem, let's go. No problem. Okele. wá. Èwo lélẹ̀? Fíìmù ni sá. Báwo ẹ máa láìkẹ́? Ṣé o sì wà ní ilé ìsá? Fíìmù mi gangan ni èmi ni mo ṣe dáadáa sórí yẹn. Irú yìí sì dá lóòótọ́. Èwo tún lélẹ̀ yìí o? Jẹ́fẹ̀ mi nìyẹn Bọ́sẹ̀ lórúkọ. Ó ti dáńgbà yẹn a jẹ́ pé fíìmù yóò dùn nìyẹn o. Ó dùn, go wá interest. Yóò dùn nìyẹn. Tí mo kàn fi láìkẹ́ ni wípé èso mo níranù ó ṣe dáadáa. Ọ̀pọ̀ nínú àwọn ẹgbẹ́ báyìí wọ́n wà ń gbòòrò tí wọ́n fẹsẹ̀ tí wọ́n fi ń gbẹ̀lẹ̀ káàkiri wà ní sórí burúkú ìwọ náà gòkè àwọn kan wà nísìnyí wọ́n ti kọ́lé dáadáa tọkàn tí wọ́n ti lókìkí ìwọ náà lókìkí in Jesus name by the grace of my mother for the heaven yóò ṣe rí fún ẹ nìyẹn o ṣe mo dúpẹ́ o ó dàbọ̀. Dádì ẹ má bínú sá à ń tà ní ọjọ́ náírà lẹ́yọ̀ kan sá. ẹ ń tà. Bẹ́ẹ̀ ni sá. múrí márùn. Bẹ́ẹ̀ ni sá. kò burú make sure pé it's very nice and nice and so. How to Madeira? What about it? You to Maria? We say Adara for it. Thank you much. Ìyàwó mi yẹ, ẹ̀yin lójú mi ni, my darling mi yẹ, ẹ̀yin ọkàn mi ni. Ìyàwó mi yẹ, ẹ̀yin lójú mi ni, my baby mi yẹ, ìyàwó mi ni. Ìyàwó mi yẹ, ẹ̀yin lójú mi ni, my darling mi yẹ. Ẹ̀yin ọkàn mi ni, ìyàwó mi ni, ẹ̀yin lójú mi ni, my baby mi ni, tí ìyàwó mi ni. Tí ní kó má máa pè mí náà àìtí mọ́ àìtí gbogbo gbà àìtí tí ń pọ̀ jù. Ṣé rí ẹ̀yin lẹ́kọ̀ọ́ sọ pé kí n má pè é láǹtì sọfà tó yẹ pé ọmọ ọ̀gá mi lẹ jẹ́ dáàdì yín olóore ni wọ́n jẹ́ tí mo rí àǹfààní kan sí ìdílé lọ́dọ̀ wọn tí má pè é láǹtì kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. Wo àǹtí yẹn fi yẹn sílẹ̀ nǹkan tí mo fẹ́ sọ fún yín ni pé jẹ́ ká jáde fẹ́ gbẹ lọ jẹ lunch. Ká jáde. Nà. Àǹtí Ìfẹ́ kí ọ̀rọ̀ yẹn má dàbí implication nísìnyí dáàdì ti jáde látàárọ̀ tí wọ́n bá padà wọnú ilé tí wọ́n bá bá mi bí báyìí kó má dàbí gbà tẹ́ pé èèyàn ló ń fi ojú olóore èèyàn gúngi ẹ jọ mo bẹ̀yìn torí tọ́lọ́run ẹ fi mí sílẹ̀ ẹ jẹ́ kí n máa ṣiṣẹ́ tí mo ṣe lọ. Don't hesitate now kí n implicate ẹ what do you mean mo ní mo fẹ́ gbé ẹ jáde òní mo fẹ́ implicate ẹ ó má tún padà ń sìn just change your cloth and let's go. Okay.
ẹ jẹ́ n sáré lọ sọ fún mọ́mì nígbà kí tó lọ. Mommy, why are you doing this now? Are you a baby? You are not a kid now. Mommy, daddy. Just make it snappy and let's go. Lọ change aṣọ ẹ. Okay, ma lọ sí. Ma lọ change. All right. Má pẹ́ o. Mi ò fẹ́ lọ ṣe. ẹ ti mú 419 ẹ ti mú mọ́ ẹ ti mú sí máa ṣe ẹyin àbí ṣé ẹ sì lè rò pé ẹ jèrè inú iṣẹ́ ṣá bẹ́ẹ̀ bá ti ẹ jèrè ẹ sòótọ́ ni. dáàdi wa fíìmù wa máa ń sọ sá. fíìmù ẹ̀ṣẹ̀ olóńsó ọmọ tí wàá sọ fún ọ báyìí gbogbo àdúrà tí mo ṣe fún ọ níjọ́ yẹn pátá èpè mo dá padà fún ẹ times 10 mo dá padà fún ẹ bẹ́ẹ̀ ẹ̀yin olórí ibú ẹ̀yin olóṣì. pẹ̀lú ewu orí mi you are in clean of nonsense èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. ó ṣe kí ni. wáyà tó wà lẹ́yìn DVD ló yọ. wo arákùnrin jọ̀ọ́ má bínú torí Ọlọ́run mo bẹ̀ ọ́ lórúkọ Jésù mo bẹ̀ ọ́ lórúkọ mọ́mọ́ lágbà lọ́wọ́ mo bẹ̀ ọ́ lórúkọ Ọ̀rúnmìlà mo bẹ̀ ọ́ lórúkọ Ògún yóò dáa fún ọ so wá rí gbogbo èpè tí mo sẹ́yìn for the times table of the 10 times 10 times 10 nílọ́pọ̀lọpọ̀ eyín ẹ̀sìn jọ torí Ọlọ́run á ṣe é ṣe fún ẹ kó tún máa padà dọ́dọ̀ mi fáwọn láti mọ̀ sí. ẹ sáré wọlé tẹ́lẹ̀ ọ̀wọ́ tẹ́lẹ̀ mọ̀ kó kílíà. kí n sáré àbí kí n wọnú lé fúnra you are English serious rárá. Ọlọ́run àmọ̀ ṣe wò thank you much. dájú wí lọ́rọ̀ rí dájú wí lọ́rọ̀ rí. sir mo ti lọ submit proposal yẹn so wọ́n jẹ́ ti accept ẹ̀ ẹgbẹ́ tí mo fún dọ́dọ̀ manager ó jẹ́ kó yé mi wípé ẹ̀ ní sí lọ́fíìsì lẹ́nu torí ẹ̀ ni mo fi wá láti wá explain fún yín sir. lóòótọ́ ni mi ò ní wá sọ́fíìsì lẹ́nu even throughout this week mo ní àwọn 1 or 2 things to fẹ́ sáré lé and moreover kò ní kò stress ara rẹ̀ because company secretary wọ́n ti pè mí ó dẹ̀ ti fi yé mi báwọn ti rí proposal wọ́n dẹ̀ ti vet ẹ̀ wọ́n ti accept ẹ̀ wọ́n ti approve everything even gan mo ti rí láti upfront tí wọ́n ti sọ fún wa láti fi carry out to project yẹn but very soon I'll be calling the manager because we don't need 1 or 2 things láti ṣe nínú ẹ̀ and then I have promised them that in the next 3 days I'm a bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn so kò sí problem on that can handle the job I'm very sure of that. Madam ẹ̀yin kọ́. mo ti lọ san owó yẹn sí bank 350,000 and then mo ti mú tẹ́lá lọ fún manager
so ìgbà tó jẹ́ pé èèyàn wá ibi iṣẹ́ ní ọ̀nà àpótí ìgbà tí sisters bọ́sẹ̀ ń bọ̀ ń gbé bí mo ṣe ní nǹkan kókó jọ wá kí ni wá fún ní ìlú kan sí. That is strange because normally ká ní pé lóòótọ́ ló ti sán ó yẹ kí n ti rà láti lórí fóònù. Unfortunately, mo ti rà láti lórí. Let's assume pé bóyá network problem I know and I trust you pé wà ti sán lóòótọ́. But about the law, I'll call the bank manager who for me the latest bank statement. And you can show Allah. But since you are going to phone manager, tell her, I'm going to get in here. Go see Allah. I really appreciate everything. Thank you. That she share with you. All dedicated, hardworking, and I really love it. So my employee can put in more effort. But she iṣẹ́ mi tẹ́ fi gbogbo ara ṣe ọlọ́run àṣẹ mi ṣe tí I really appreciate you guys. Take care, sir. You too. Yeah. Hello. Hello, sir. B-Doc, báwo ni ẹ kú iṣẹ́? Ilé ni mo wà, ilé mo wà. Ìyẹn ìfẹ́, kí ló tún ṣe nítorí Ọlọ́run? Ṣùgbọ́n ó ti tàbí tọ́rọ̀ dé ìyá fún advice ní bóyá jáde síta lórí ọ̀rẹ́ nìyẹn ṣé àti ìgbàjọ abámilọ́dún ẹ jẹ́ kí bàbá lọ́dọ̀ lọ́jọ́ nítorí ọ̀rẹ́. ọ̀rẹ́ ìfẹ́ ni wà á chẹ̀kẹ̀ lọ sí ìtura àgbà reason yẹn ṣe ní ká wá chẹ̀kẹ̀ nílé. ẹ lè bá torí yín báyìí náà láti gbé wọn kú o torí pé ẹ̀yin arúsì báyìí àkókò kí ló dé tẹ̀yìn lanu láyéláyé yín ti máa bá yín sọ̀rọ̀ ẹ̀ mọ̀mọ́ lanu tẹ̀ lanu lẹ̀ gbígbà kan dẹ̀ tàkúté torí irú yín láti gbé wọn kó lọ síbítù tàá mọ inú yín gan sí wọn ni bóyá nǹkan lẹ́ wà ń díẹ̀ tàá náà sì gbé kó lọ síbítù fún yín. ó kúkú ṣe bẹ́ẹ̀ ìgbà tá a pa àgbẹ̀ tí tá a gbẹ̀ ò lọ òun la ní ká wá àwọn oníṣègùn jẹ́ pọ̀ rẹ̀ wá ní àṣà lè fi lẹ̀. ṣé ẹ̀yin lẹ́yìn ra fóònù fún èmi ọwọ́ mi gangan ni fóònù wà èmi sì ti yọ bátìrì kó no network lásìkò táwa no network. ajá. ṣé máa sọ pé ìmọ̀ wa ni. mo mọ̀ yín ńgbà kan tẹ wúlò tẹ fún yàn lówó. gbà tó ti di ọlọ́rọ̀ pé kẹ wá kó jẹ́ pé jọ́lẹ̀ lásán lẹ mọ́ rò èmi ò mọ̀ yín mi tiẹ̀ fẹ́ mọ̀ yín rárá. ṣé tówó ni báyìí. owó ni owó ni kéèyàn wà lẹ́nu bọ́dà kéèyàn má máa rí. sá. ìwọ àtàwọn ta nìyẹn. mo wá wọ́n béèrè mo wò wá wọ́n béèrè yín ni sà. wọ́n béèrè. bẹ́ẹ̀ ni sà. mo wò wá sà wọ́n ti ń bọ̀ sà. ẹ káàsán sà. àwọn ni sà. àwọn ni sà. àwọn ọ̀rẹ́ ìfẹ́ ni sà. àwọn dáadáa ẹ lọ bá wọn. ẹ káàsán sà. ẹ káàsán. àwọn ọ̀rẹ́ ìfẹ́ ni sà. ẹ máa bọ̀. ẹ ṣe sà. ẹ káàsán sà. àwọn olùsìn làwọn ọmọ ìwọ́n kó bá mi tán díẹ̀ lóko ìjọba wa kálu ẹ pé èèyàn ń gbowó lẹ́nu bọ́dà káwọn èèyàn tó wọlé èmi ẹnu bọ́dà tí mo wà bíi kí ọmọ sì kìkì gbogbo àwọn èèyàn máa kéde ní ọlọ́mọ nìkan kọ́ ló máa fowó wò ní. àwọn ìgbà mi 100 naira lọ́dọ̀ fi lọ ìtọ́jú yẹn báyìí ẹ sì rí àwọn tó sì kì í bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé fẹ́ wọ́yà tó sì kẹ́ ìgbọ́dọ̀ máa lọ sí kẹ́ máa lọ wọ àwọn tó sì kì káàkiri bẹ́ẹ̀. reason yẹn ta ṣe ní pé ká wá jẹ́ ìkẹnu lé nítorí ọ̀rẹ́ wa tó jọmọ dáadáa sí wa ní àwọn kan lè forget ẹ bẹ́yìn sà. Sherry, situation tí ìfẹ́ wà sí ó critical. lẹ́yìn tí ó ti kúrò ní hospital àgbà ti gbé lọ síbi kan tí wọ́n máa fi máa ohun tó ń ṣe nítorí látìgbà tí ìfẹ́ ti wà lọ́sọ̀tún tó tún treat gunshot one day every time ló kọ́ tún ronú and every time bẹ́rẹ̀ ti ronú bẹ́ẹ̀ ó tún relapse padà sínú sickness ìdí nìyẹn tàfi gbé jáde. nígbàdé lọ wọ́n là láti ní Bọ́lájí wọ́n ìkan tó ti gbé pẹ̀lú kí a tó rí ìdísọ́nṣọ́ sí ọ̀rọ̀ and for the past 3 days láti wá Bọ́lájí tí a rí. Bọ́lájí. so ọ̀rẹ́ mi jẹ́ kí n ti fi máa lọ síbẹ̀ nǹkan tí máa bá sọ fún mi pé
jẹ́ kí n mọ tó bá ṣe lọ and then gbogbo ẹ̀ ọwọ́ náà lọ ṣùgbọ́n àdúrà ló lè ṣe gbogbo mo nígbàgbọ́ pé tó bá máa fi débẹ̀ gbogbo àgbà tẹ́nà bá tún ní màá tún máa sá láti lè wà ọwọ́ náà máa fi àdúrà sí i pé àdúrà ni ó lè ṣe gbogbo. tí ó jẹ inú tèmi náà dùn bí mo ṣe ń lọ síbẹ̀ yẹn àdúrà tí ó sọ yẹn gan ni kí wọ́n máa fi ràn mí lọ ó dá mi lójú pé dídùn ni ọ̀sán máa sọ ṣùgbọ́n tẹ́mi náà bá dẹ̀ ti ń yẹn sìn ayé bí a máa fi ran ara wa lọ́wọ́. Oh my God. Adùn. Bọ́lájí. Afa àkójọ mẹ́ta. How's everything? Ẹ ká sọ sister. Ẹ ká sọ. Ṣé ìbá ló ń gbé? This is my friend's house. Bí tí mo wá ń Scott ni. Ọ̀rẹ́ mi náà. Ẹ ká sọ. Bọ́lájí. Bọ́lájí, wọ́n ń ṣayé bẹ́ẹ̀ yẹn náà. Látọjọjọ ẹ̀ ó dẹ̀ mọ̀ bí wà á ti fẹ́ bẹ́ẹ̀ ṣe close tó nǹkan wá ń ṣẹlẹ̀ sí ìgbà tó yẹ kó dúró tì ó wá sá lọ àárín ẹ̀ mọ́ just like that ṣé mo sọ pé nígbà pọ́njú lèèyàn máa ń mọ̀ rẹ̀ àbí ó mọ̀ ni. ìfẹ́ ẹ káàsán uncle Bọ́lájí ó kù díẹ̀ káàtó. Adùn ní sùúrù wọ́n ní tí yóò bá gbọ́ tẹnu ẹ̀ ga alẹ́ yóò kó ń pa tó ni wọ́n tó bá ti láǹfààní láti gbọ́ tèmi tó bá ń jọ́ọ̀jì mi bí ìgbà tẹ́kùn òṣìṣẹ́ sọ́lọ́ wọn bá tó ṣẹ̀dẹ̀ yìí ó kọ̀ ṣẹlẹ̀ accidentally ni because mo ń wò pé kí ni nǹkan tí ìfẹ́ dàpọ̀ pẹ̀lú àwọn pípò yẹn ṣàdédé lọ́kọ̀ ṣàdédé yìnbọn gbà so ìgbà tó máa ìdèyàn ìfẹ́ ló lọ mú so mo dẹ̀ láti rescue ẹ̀ but ìgbà tí màá fi délé tí màá explain gbogbo ọ̀rẹ́ fún dáàdì nǹkan tó sọ ni pé kí n get out of the house ṣó dẹ̀ mọ̀ pé mi ò ní choice because ẹni tí ò ní yá kéde gbọ́ ẹ̀ ìdí nìyẹn tí mo fi kú òun lè kó wèmí náà bẹ́ẹ̀. ọmọ mi gbọ́n fẹ́ ó mọ̀ pé close friend mi ni ṣé wo ò lè pè mí kó o ṣàlàyé fún mi tó bá yẹ kó o ṣàlàyé fún mi mi ò ní máa sọ gbogbo ilé ṣé o understand. báwo ni mo ṣe fẹ́ ní nọ́mbà ẹ lọ́wọ́ mi ò ní fóònù gbèlèta sí pé máa sọ pé mo ní nọ́mbà ẹ lọ́wọ́ tó bá yẹ pé mo ní nọ́mbà ẹ láti jọ́ ẹ máa ti pè ẹ́ because mi ò mọ condition tí fẹ́ wà mi ò mọ ibi tí wọ́n gbé sí kò jẹ́ kí inú tèmi náà dùn báwo wà ní condition yẹn sí. condition yẹn critical ó critical gan-an in fact àdúrà là ń gbà báyìí kọ́nà kókó ṣàánú ẹ̀ àdúrà là ń gbà. ẹ kò mọ ọkọ tí wàá ṣe fún mi sí láǹfààní tí mo ti rí ẹ sí wàá try láti fún mi ní nọ́mbà ẹ so màá lè pè ẹ so bóyá tó bá débẹ̀ kí n lè ráyè bá sọ̀rọ̀ ẹ jọ lẹ́nu àwọn ọkọ. kò sí problem but ó ṣàmọ Olúfẹ́mi hospital. Olúfẹ́mi bí. ẹ nà ibẹ̀ ló wà. ibẹ̀ nìyàwó mi wà látijọ́ ẹ̀ ẹ kọ́ fún mi nọ́mbà ẹ. 0029542730. ẹ bá a sì mú un lọ́wọ́. ọtí tó bá fẹ́ lọ wà kẹ́kọ̀ọ́ since tó ti sọ wípé dáàdì sọ wípé kó má lọ jẹ́ pé wọ́n máa rò pẹ́. má wọrí máa mọ bí máa yẹ débẹ̀ ṣó ti yẹ mo really appreciate it thank you very much. mama expect all right máa pè é all right brother all right take care. okay. mo mọ ibi tó wà sá mo mọ ibi tó wà sá. yes mo mọ ibi tó wà bẹ́ẹ̀ mo mọ ibi tó wà. ṣé tí wàá ní ìlú lásán ọlọ́wọ́ àti tuntun ló ṣe ṣé mo kọ́ àjọ bẹ́ẹ̀ lọ ni. ṣàfihàn. ẹ fẹ́ ṣàtẹ́nìkà lọ gbé nǹkan. bàbá ọ̀pọ̀ iṣẹ́ ìgbàgbé yẹn náà ẹjọ́ tó lọ́lẹ́ ẹ̀wọ̀n náà mọ́tò ẹ̀jẹ̀ àná. ìyàwó mi ẹ̀yin lẹ́jú mi ẹni ọkàn mi ni ìyàwó mi ẹ̀yin lẹ́jú mi my baby mi ìyàwó mi ìyàwó mi ẹ̀yin lẹ́jú mi my darling mi ẹni ọkàn mi ni ìyàwó mi ẹ̀yin lẹ́jú mi. Tọ́lá, báwo ni? Ìfẹ́ lélẹ̀. Ìgbà nìyẹn o. Níbo ló lọ́bọ̀ ló ti ń bọ̀? Kọ̀kẹ́ sáyé débẹ̀ yẹn dáàdì ní kí n bá wọn lọ sí ìfàmẹ́sì. Really?
ọmọ ilẹ̀ tó sáré. Ọ̀rẹ́ mi kan náà ń gbé down the street. Ó fẹ́ ṣe birthday ní weekend. Àwọn orin nìkan alọ ìbẹ̀ náà kó lè ní ìfẹ́ alọ ṣe kéèké ẹ̀rọ rẹ̀ ṣàwọn ọmọ ìṣàlẹ̀ sọ́tọ̀ tẹ̀sí yẹn. bẹ́ẹ̀ ni tiẹ̀ rí náà wà ní ṣùgbọ́n ìfẹ́. Ọlá kí n má parọ́ fún ẹ̀mí òkúrò ẹ̀ o. Ó ṣàmọ̀ràn ọmọọba olówó náà. Ó mọ̀ pé tí bá pè ní ìsìnkú ní gbé kọ́ mi. Á fi bí àwọn fẹ́ tọrọ owó lọ́wọ́ òun bí àwọn fẹ́ gba tọ́ọ̀pù lọ́wọ́ òun. Èmi ò dẹ̀ láìpẹ́ wàhálà. Ṣé bó o ti mọ ẹlẹ́wàá ṣàkùn mi kọjá ààyè mi. Bọ́ bó ṣe wá sọ yìí. Àwọn méjì àìkọ́ ha. Màá pè má débẹ̀ ṣe pé mo lọ rí. Bọ̀sà àwọn bẹ́ẹ̀ tẹ̀sí ẹ̀ náìsì náà. Kọ́ńtẹ́sàn tí mo lọ, mo jẹ, mo mú ìbùmọ̀ tó ti wà ní. ó kì í ṣe anyway èmi gan máa ní ìṣọ̀kan mo yọjú sí láìpẹ́ wàá dọ̀dẹ̀. Bẹ́tà. Ọ̀rà ó fẹ́ fún aṣá o. Ẹ̀kọ́ mi gbé ìwà ó tẹ̀lé lọ́rùn báyìí. Ọ̀rà ìjẹ́ bá a yà ní kó bá a rí. ẹ jẹ́ kí mi lọ́jọ́ tẹ pẹ̀lú ọ̀rẹ́ wa nínú mọ́tò kó má sọ pálábù sí ni mí ènìyàn ní wá sí bíbá bá ti dọ́dọ̀ ní ṣáà lè ṣe. ó ṣàdé lójú pé bí ló ti rí pé bẹ́ẹ̀ ni sá. kò sí wàhálà ìmọ̀ àbèlí ẹ̀ ẹ̀yin lọ dúró dè nínú mọ́tò. ẹ rọra ń bí o. ó lọ rẹ. àjọ ẹgbẹ́ ìbílẹ̀ ọ̀dájú pé wọ́n rí ojú lóòótọ́ ní ojú mi àmọ́ Bọ́lájí ni mo bèrè ọmọkùnrin yẹn ó ní height ní báyìí àmọ́ ó wà pátá tó kéde lẹ̀. ọ̀rẹ́ mi is my close friend. ẹ jẹ́ máa sọ fún mi lálejò. Bọ́lájí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀. Bọ́lájí má sá fún mi má sá fún mi kí n mo ṣe máa bọ ojú lọ̀rọ̀ wà. ọ̀gá mi ò mọ̀ pa kíní mi ò mọ̀ pa mo ti explain fún yín. bẹ́ẹ̀ sọ gbogbo yẹn ṣá máa bọ̀ Bọ́lájí kí ni mo ṣe fún ẹ kí lẹ̀ṣẹ̀ mi kí lẹ̀ṣẹ̀ àwọn ẹbí mi gan-an kí la ṣe fún ẹ látọjọ́ yìí ò tí ẹ bẹ̀ wá wò ò tí ẹ ní kí ló ń ṣẹlẹ̀ sọmọ mi ó kàn lọ ni. ọ̀gá níwájú ọlọ́run ọba tí mi kò jẹ́ irọ́ mi ò mọ̀ anything nípa ẹ̀ mi ní kọ́ mo ṣe mo fi ọlọ́run búra mi kọ́. yóò bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé mo ló ṣe àkókò àmọ́ ní ọjọ́ náà lọ́hùn inú ló bí mi tí fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn abiyamọ lèmi náà ara máa ta mí àmọ́ bí wọn náà bá wá ṣubú ọmọlúàbí ṣé kò wáyé kí wọn náà kọ tiẹ̀ padà wá kó tiẹ̀ wá bẹ̀ wá wò pé kí lára ẹ ti ṣe o báwo dẹ̀ ló ṣe rí o ṣó dẹ̀ ti lálàáfíà o ò tiẹ̀ wẹ̀yìn wò ó tiẹ̀ gbéṣẹ́ rán wa rárá kí ló dé. mo máa bínú sá ìdí tí mi ò fi lè wá bẹ̀rẹ̀ ni wípé bí ẹ ṣe sọ̀rọ̀ sí mi lóyún tí mo fi jáde tí bá tún wá ní mo wá síbẹ̀ yẹn mi ò mọ nǹkan mi tí mo lè bá ní ẹnu ìdí nìyẹn tí mi ò fi wà. báwo wà lára ìfẹ́ sá. àdúpẹ́ ara ẹ̀ ń balẹ̀ díẹ̀díẹ̀ àmọ́ situation tó wà sí ìlú critical díẹ̀ ṣètìrí wọ́n dẹ̀ ní solution kan péré ló ní ìwọ dẹ̀ ní solution náà. solution. àní ní ìsọ pé wọ́n ló ṣe ṣẹ́ wọ́n ti ẹ̀ farabalẹ̀ kí n ṣàlàyé fún ẹ yín tí wọ́n sọ ní pé tí ó bá ti lè fojú kùn ẹ tó bá ti rí ẹ pẹ́rẹ́ gbogbo nǹkan tó ń ṣe ló bá tán pátá. ẹ sàn ṣé ní hospital. hospital kẹ n tó ń ṣọmọ yẹn ti kọjá bẹ́ẹ̀ àti tẹsẹ̀ lè bọ̀. ha ṣé nǹkan tẹ́ ń sọ fún mi sí ni pé ilé babaláwo ni ìfẹ́ wà. ọ̀gá ṣe tún fẹ́ fi mí ṣètùtù fúnfẹ́ ni mo sọ fún yín pé mi ò mọ ọkọ pa ẹ ṣé ẹ tún fẹ́ fi mí lọ ṣètùtù fúnfẹ́ káwọn ìfẹ́ lè yá ni. Bọ́lájí kí ló tún sọ yẹn tutù bíi ti báwo mi ò fi ẹ́ ṣètùtù abiyamọ lèmi náà báwo ṣe máa fi ẹ́ ṣètùtù kò sí nǹkan tó jọ ó kàn jẹ́ yí pé ibi tí mo gbé lọ yẹn wọ́n fi ń yé mi bí ò bá rí ẹ tí ò fojú kùn ẹ kó ju yín jọ ṣe mẹ́rin ààrẹ ò lè yá o. wọ́n ní tó bá fojú kàn mí lára ẹ̀ máa yá tó bá ti wá jẹ́ sí pé nítorí ìfẹ́ náà lè máa fi mí ṣètùtù ó pè mí nítorí pé ìfẹ́ náà kì í ṣèyàn bẹ́ẹ̀ mo mọ ipa tó kó nípa tí mo wà lọ́dọ̀ yín mo dẹ̀ mọ bó ṣe máa ń ṣe dáadáa sí mi. Latif. Bọ́lájí ṣé kò sí nǹkan. kò sí nǹkan kan john torí tọ́ lọ́hùn tí màmí bá dé
bá mi ṣàlàyé fún wọn pé ọ̀gá mi wálé mo dẹ̀ lọ sí ọ̀dọ̀ wọn ọ̀gá tí mò ń ṣiṣẹ́ lọ́dọ̀ wọn tí mo sọ fún yín ni àwọn ni wọ́n dùn ṣùtì ìfẹ́ débi kan bẹ́ẹ̀ ni. oúnjẹ kò sí kankan sí kò sí kankan ìyá mo kàn fẹ́ tẹ̀lé wọn débẹ̀ yẹn ni tí mọ́mí mi bá di máa ṣàlàyé fún wọn pé mo wà ń bẹ̀ ṣùtì ọ̀gá ẹja ló sọ kò ṣe. akọ́dá ayé ìbà ṣẹ̀dá ọ̀run ìbà ìbà olódùmarè ọba ìjíkí ọba ìjíkẹ́ ọba tó tẹ́lẹ̀ ẹlẹ́bí ẹni tẹ́ni o. tó awẹ́dẹ́wẹ̀rìṣà ọ̀yáwá wẹ̀rí ìfẹ́ dàpọ̀ ìwọ lọ wẹ̀rí agbẹ́jọba àlù dáró awẹ́dẹ́wẹ̀rìṣà ọ̀yáwá wẹ̀rí ìfẹ́ dàpọ̀ ìwọ lọ wẹ̀rí àlùkò ọjọba àlù kosùn awẹ́dẹ́wẹ̀rìṣà ọ̀yáwá wẹ̀rí ìfẹ́ dàpọ̀ báyìí o ìwọ lọ wẹ̀rí lékeléké gbàràdá tó jọba àlù kẹfún ojú kan ṣoṣo ọká ní ṣọká báyìí ojú kan ṣoṣo èrè ní iṣan èrè gbogbo ara ní ṣẹfúnṣẹfún fi ṣàjẹ ojú kì í pọ́n sí ìmọ́yẹ̀ ńlá bá ọjọ́ bí ojúmọ́ bá ti mọ́ oorun asílẹ̀kùn ọ̀la alẹ́ gbaragada níwájú olódùmarè òdewé ọ̀lásán mìmìmì òdewé ọ̀lásán rẹ̀rẹ̀rẹ̀ tùrùkún erelu adámọ̀ òkè hèhè wọ̀lú torí oṣó kan gbọdọ̀ jọṣẹ ajá ìjọbọ̀ adáǹṣe ìjẹ́ ìlú àtòṣó àtàjẹ́ ọ̀gbọdọ̀ péjọ wọn ojú òrùn pọ̀ oṣù ayé ò ní péjú pọ̀ ọ́. o ti dewé ọlásán mìmìmì o ó dewé ọlásán rẹ̀rẹ̀rẹ̀ tùrùkún erelu adámọ̀ òkè hèhè wọ̀lú Ifá ò ní fi ọṣẹ rú o Ọ̀rúnmìlà ò ní fi ọ́ ṣe wọ̀fà bára àgbẹ̀mìrègún ò ní fi ọ́ ṣe olórí aláṣẹ̀sìn lásán ọmọ bíbí inú ni ó fi ọ́ ṣe o àmọ́ yẹyẹ tí kọ́lé tí kọjú rẹ̀ sígbó àmọ́ yẹyẹ tí kọ́lé tí kọjú rẹ̀ sọ́dàn àmọ́ èyí tí kọ́lé tí kọjú rẹ̀ sọ́lọ́run ọba gbígbé báyìí làrọ̀ ní gbé tí ẹ̀rù rí gẹ́gẹ́gẹ́ ọmọdúgbẹ́ àbá ọmọdúgbẹ́ owó ọmọ asiki yọmọ rọ lẹ́ẹ̀dẹ̀ rẹ o ikú ò gbọdọ̀ pọ̀ ọ́ ikú ìpọmọ Ọ̀rúnmìlà bẹ́ẹ̀ ni ó rí nítorí wọ́n ní àṣẹ báyìí ní náà fi moko àṣẹ lòkété fi báyìí lẹ̀ sọ̀rọ̀ takẹsẹ̀ ní iṣẹ́ láwùjọ òwú àṣẹ ọ̀ká ẹnu ọ̀ká ní gbé Ṣàngó ọ̀gbọdọ̀ kọ̀ ń orógbó òrìṣà ikọ̀ ń obi atari wá kọ̀ ń eégún ọ̀rọ̀ tí òkété bá bá ilẹ̀ sọ báyìí nílẹ̀ gbọ́ nítorí ó so ìjọsẹ̀ àjẹ́ ọ̀gbọ́dọ̀ jọ̀bọ̀ adáǹṣe ìjẹ́ ìlú àtọ́sù àtàjẹ́ ọ̀gbọ́dọ̀ péjọ kí wọ́n ó dòrùn gọ̀ oṣù ayé ò ní péjú pọ̀ o àjẹ́ ayé ò ní péjú pọ̀ o ọtán lẹ́nu kùnkùn báyìí o iṣẹ́ ti parí orí rẹ̀ báyìí gbọ́ àmọ́ bẹ́ẹ̀ bá ti mú délé ìgbọ́dọ̀ jáde lónìí o ẹ̀jọ́ wà ní omi kó sùn ẹ̀rí yóò sun oorun kan ẹ má jí o kò sí ní tó ṣe o ẹ ti gbọ́n tí mo sọ fún yín sórí wọ sọ mọ̀ pé wàhálà rẹ lọ́dọ̀ mi ní ìlú tí yóò ti wàhálà tó ń pò yìí bí ọmọ pé mo ní ọwọ́ àgbà kankan tó ṣe kókó fún ọ kò ní kúrò lórí rẹ kó di tìyín o ọba dọjọ́rọ̀ tó wọ̀ lórí ó ṣe rí mi lọ́ba tán ọ̀káre ńlẹ̀ ó ṣe ó bá ń kẹ́mi ọ̀wá àràwí ẹni ọ̀wáyé àtọ́bọ̀ bí orí òkè àgè àti lọ́mọ lóòkú gòkè àtàn arípẹpẹ kóògùn ṣe ọkọ ẹfún gbé ńlé àṣàkẹ́ ọmọ ẹlẹ́ẹ̀sí àṣà ọ̀jọ̀kúnnúgbá àwòdì òjèjò àfàyàfà a sì ìṣẹ̀ràn àkújẹ ọ̀gá ìṣẹ̀ràn àpàtà ọ̀pọ̀lọ́ ọjọ́ kọ̀ǹkọ̀ bí èèyàn bá mọ́pọ̀lọ́ tí ọjọ́ kọ̀ǹkọ̀ yóò gbé ìlú nu ó ṣe ọmọ asúmọ́gẹjọ́ ọmọ asúmọ́gẹjáwà ọmọ asúmọ́gun bí ẹkẹrẹ ṣàgbà mọ́kìrún ọ̀sọ́dẹ ẹ̀gùndílẹ̀ ọ̀kápọ̀ ọmọdò kó tìrá pẹ̀lú asúmọ́gẹjọ́ abápọ̀ yọrùn mu lẹ́nu. ọmọ bọ́sọ̀ọ́lẹ̀ má ṣe ọmọ bọ́sọ̀ọ́lẹ̀ mú ṣáàkì ọmọ bọ́sọ̀ọ́lẹ̀ má ṣe ìdíyàn kó lọ́rọ̀ gbọ́mù kan lé olórí ọdẹ òfókun ṣòkò. Bọ́lájí yìnyín kí onítọ̀hún lè ṣe ìyẹn mo tún wá bẹ́ẹ̀ mo pè é lẹ́ǹkan olè dá mi lóhùn ó tẹ̀lé mi not caring tí ó lè ṣẹlẹ̀ tó lè ti díẹ̀ yọ because tí ò bá sì wọ̀ gbé o mọ̀ mọ̀ pé Ọlọ́run ló fi ẹ́ ṣe sábàbí o àmọ́ tí ò bá sì wọ̀ kò lè sí ìfẹ́ lẹ́nu tí ò bá dẹ̀ wá sí ìfẹ́ lẹ́nu ó ti tán fèmí náà nìyẹn. Because she is my beginning and my everything. Ṣùtìyẹ. Now, láti lè wá fi ẹ̀mí ìmúre hàn, mo ti make up mind mi pé mo máa ṣe oore ńlá fún àti mímu. But first of all, mo mú mi wá. Mú mi wà níbi tí ẹ ti wá bá mi ní ọjọ́ yẹn. Mo wá fi ń dá ẹ lójú lé níbí. Today is the last day tí wà tí màá mẹ́ẹ̀ mascot pẹ̀lú anybody. First of all, màá fún yín ní apartment títí yín tẹ́ màá gbé. I still have a duplex behind this house tí màá yànda fún wa ti bí ẹ láti máa gbé. Kò tún wá ní tán síbẹ̀
má tún wá fún òun àti màmá ẹ ní personal house títí yín tí ẹ máa gbé because there is a duplicate and ìwọ náà I know you are learned but nǹkan tó dé ló ní ká mọ̀ n tó dé ló sọ ẹ́ di ẹni tó wá ń ṣe house help ṣé o ti yẹ now henceforth you are going to bring your CV then I will be tí mo lè plant ẹ sí ní company mi. Thank you very much, sir. You're welcome. Glad to you. You're welcome. So without wasting much time, show me my pleasure. Especially to mommy. If mommy on my baby by her, I'm very close. I love you, Dad. Without wasting Calm down like cow. Like cow. Tó bá kí gbogbo nǹkan tá bá sọ gbogbo nǹkan tá bá ń ṣe ní bọ́ sí ìpínlẹ̀ òkú ni ṣé ìwọ pé òkèlè létí. I know Masa just won't even explain how to you Kapo. Emu ko tún ṣẹlẹ̀ ní pé ọ̀bọ̀ tún yẹn ká target ọ̀bọ̀ ẹ̀kọ́ ra target na ẹlòmínà lọ target. Ní ẹ̀kọ́ ló kàn sí wọ́n sọ àwọn ọ̀sìn yẹn. Ìkànnì rí pé target àwọn tàbí mẹ́kẹ́ ẹ̀rọ láti ní sìn ká make move lórí ẹ̀ because no time. Ok ẹ̀mọ́ kan ṣẹlẹ̀ target wa àmẹ́sì ẹ̀ mo fẹ́ gbọ́ yẹn ṣé ìbọn bọ́ gangan tó yẹ target wa gangan agbọ̀dọ̀ ń wá dẹ̀. We must go down. Ẹ̀mọ́ tó máa ṣẹlẹ̀ sí ni pé ẹ lọ dúró dì mí mò ń bọ̀ àbáyé ṣọlẹ̀ rẹ̀ ẹ lọ dúró dì mí pọ́pì sí wà ní gbogbo nǹkan tó sọ ẹ máa lọ máa gbà yín ẹ máa lọ sí bàbá. Kọ́lọ́mọ kó mọ́ máa rẹ̀. Wọ́n ti gbòde wọ́n fẹ́ sọ̀rọ̀ ìdílé. Ayé màlé màníkà o. Nǹkan táwa ladies jókòó tá à ń ṣe mí báyìí kò yé mi náà nítorí ẹ ti sọ fún wa tẹ́lẹ̀ ẹ̀ńtẹ́lẹ̀ treat fọkàn pẹ̀ obìnrin bíi tiwa ni kò dẹ̀ kàn wá ẹ ti understand mi ò mọ̀ bóyá kejì mi bóyá máàmù rẹ̀ dání àbí kò máàmù rẹ̀ dání kò sí nǹkan tó kàn mí náà I don't know. Hey guys, Kapo, ọ̀rọ̀ àmúre ọlọ́wọ́ ọ̀rọ̀ àmúre obìnrin ti wọ̀ but we dey form our hands now. Èmi ò sẹ́ ká débẹ̀ ká ṣe àtúmọ̀ àṣẹ mí tì ní ọ̀rọ̀ bèbí yìí náà obìnrin ni wá ẹlẹ́ra rẹ̀ ni wá á ti fún yín ní go ahead àṣẹ tẹ́yìn bá pa làwa fẹ́ tẹ̀lé ẹ̀yẹ pàṣẹ fáwa ẹ̀ control wa now àwa máa ṣiṣẹ́ fún yín ṣọ́rọ̀ mi ti yẹ yín báyìí ẹ̀yìn láṣẹ ti máa pò wá síbí báyìí pé ká tó máa ṣe mí ká tó máa pàdé ní meeting point lálẹ́ yìí náà ní ìdí ẹ̀ èmi ò máa múre tèmi wá o èmi ò máa múre tèmi wá màá drop àmúre mi next meeting. Ìrẹsì kòkúta ṣe ní ìgbàlá láti máa. Baba me just give us order just pàṣẹ mo do wetin we wan do yeah I no dey for this one o Kapo abeg give us order mo just carry am out. Alaye tí mo bá sọ ní ìgbà bá bí níjọ ẹ̀rọ àforíkò ọmọ àforíkò padà yé bẹ̀rù lábọ̀ wọn kódà mẹ́wàá gan mo ti hot. Kapo tí yíyan tẹ bá ń pè mí sọ̀rọ̀ èmi ò láwèrè rárá o cause mo mọ ọyàn tó ń ráyọ̀ kan mọ́ for this cancer wúdè lè bọ̀kù gan bàbá ẹ jẹ́ everything kó open gan ẹ ṣí wálẹ̀ and then àwọn cheese láwọn ti bá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ already èmi ò dẹ̀ mọ̀ gbà tó bá yín sọ̀rọ̀ nobody tó mọ̀ àbí sẹ́yìn mọ̀ ni kò síyàn tó mọ̀ náà ẹ jẹ́ kán make way kán máa lọ káàdé ṣe kí ni káṣíkọ́ tá fẹ́ ṣe. ọ̀dọ̀ mi ni ìwà tí bá yó ṣeré ẹ̀yà lè sọ̀rọ̀ kan fún yín mo mọ̀ fẹ́ gbọ́ everybody fẹ́ sọ ni ṣé àti tó fọ́ bá ní ṣó yẹ bẹ́ẹ̀ nítorí ẹ̀ fẹ́ kẹ́ sọ kí ni fọ́ bá ní ọ̀rọ̀ yìí kí ni nǹkan tí wọ́n ní láti sọ sọ̀rọ̀. Kapo Swale get mouth wèrè la fi ń wo wèrè anything wey we do is come right to be done. That's why we call it done. Used to rap.
Don. We are hot brasses. So I call you bra. You getting me? So immediately look at about much shakotun, that the mushakosi. Yama lo ma kunle. Abikile fi. We are hot bra. Hey guys, you can be Sherry, Dominic Wow, Tim Bayo, I know what to do. I'm not going to Dake. Your love, man, come up, man. What did you do? My best sí láì jẹ́ pé bóyá èèyàn bá rí mi kí lọ sọ fún wọn pé tán èèyàn béèrè wọn tẹ́lẹ̀ láì jẹ́ pé bóyá lápọ̀tímẹ̀t ẹ lè mọ̀ wọlé. ẹ má bí ọmọ ọkọ ṣẹlẹ̀ ní pé ó ṣe pé ẹ̀wọ̀ akọ agbẹ́jẹ́ fún wọn ni àwọn tó kù nílé wọn ta mọ́tò la gbé wa kò dé ní dá. ibi tẹ́ ẹ mọ́ ọlọ́run ṣé ẹ̀yin nìkan lè wà bẹ́ẹ̀ pọ̀ tẹ́ wá. àwọn mẹ́ta pé. ẹ ti wọlé bẹ́ẹ̀ gbé tí láwọn gbogbo ilé wọlé ọlọ́run. mo gbádùn yín gan ni o ẹ tètè mẹ́nu ẹ yéé. ẹ̀wọ̀n kan tó ṣẹlẹ̀ sá. mi máa fi tẹ́ bá sọ. ṣe bí iṣẹ́ mọ ẹlẹ́yìn ṣe. mo gúdùn bẹ́ẹ̀ bá jẹ́ bí ká ẹ ó dàbí kẹ́yìn ṣe wáyé ọ̀nà ìyá yìí ti pa mí ọ̀nà ṣé ẹ fẹ́ kó gbọ̀nà wọlé dàbí ibi ìbá gangan ẹ fẹ́ gbà. Kapo, as you go, if you don't enter, anybody will go join you. I will just poke around. Lẹ́wọ̀n akákọ̀ mọ́ fọ iye ìjà lẹ́kọ́ṣẹ́ máa lọ yí wa ń bí ó yá, let's go. Shop tó wà ní Lẹ́kì kí ni sales tó ń record. Kò tó bá di dọ̀wọ́lówó dé báyìí ó máa sun mí lórí sun mí ní ògbẹ́ rẹ̀. Ló máa ń làgùn kó ṣiṣẹ́ owó ẹ̀ ló ṣe. Ọlọ́run ẹgbẹ̀rẹ̀ ìsì ọlọ́ ayé kò jẹ́ ní ìyàlọ́ sẹ́rí ẹ̀yẹ wọlé ẹ wọlé ẹ káàbọ̀. Hey guys, Kapo. Right, move it. Ẹgbẹ́ jókòó kẹ́ fún mi, ẹgbẹ́ jókòó ẹ̀ lọ́wọ́. Ṣé fún mi? Ẹgbẹ́ kẹ́ sọ́wọ́ láì sára lé. ló ṣe oníkí mọ́mí ẹ mẹ́yìn wà. mo ti dé. Ẹ̀ẹ́dẹ́ dáadáa o, ọmọ ìlú òkè ni ó stọ́bọ̀. Stọ́bọ̀. Ẹgbẹ́ àti ẹ̀dẹ́ kọ̀ sọ yín náà. Bàbá yàrá yà ẹ̀ lọ́gbọ̀n. Tí o kì í mọ̀rọ̀ gidi jáde lẹ́nu ẹnu pé ilé ẹ̀dẹ́gbẹ́ tó sọ ẹni tí o. Shut up! Get down on the deep! Jim, please! Hey! Àbí ìgbé bọ́lá yìí bẹ̀rẹ̀ sọ́fà àgbẹ̀ èyí ló àgbẹ̀ ṣáà mọ̀ pé máa bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ni. Ẹ wo bí mo fẹ́ lẹ̀ fà á lọ́wọ́ orúkọ mi ní Akaba Balógun Phillips Jẹ́lẹ̀ Akọ̀wé
bá ṣe yàmàyàmà máa fi bọ́ yìí máa fi fọ́ yín dànù ọ̀dà yín dà. ṣe ti mo ti rú pẹ̀tẹ́ mi àkótọ́ náà jẹ́ ṣe ti ní ìgbọ́dọ̀ kúrọ́ fún ìjẹ́ ìgbìmọ̀ Bọ́lájí ṣe kò dẹ̀ ní pẹ́ sí mo máa dé tó máa dé àṣálẹ́. You didn't double face! You didn't double face! Hey! You didn't double face! Who killed you? What did you do? What did you do? Why did you stop? What did you do now? I tell you to stop! Come on, say you look your face! Get out of me! I was loving you! Come on here! Èmi ò ṣe ìyá afẹ́ o. Ìyá Bọ́lájí lèmi Bọ́lájí ọmọ tèmi Bọ́lájí. Fine, ìyá Bọ́lájí, move. Move! Well done. Somebody. Guys, movement. 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 Move. Movement. Movement. Come on. Come on. Mo ní kọ́ mẹ́rin wá wọ́n ta ọkọ́ sẹ́yìn pọ̀nà wọ́n náà wọ́n yóò kú wà ta. Ìwọ́n kò ṣe yàtọ̀ àjà báyìí. Bí wọ́n ṣe mọ́lẹ̀ ní àwọn ọkùnrin àti lọ́wọ́ èso mi mọ́lẹ̀. Ìkúnlẹ̀ abiyamọ ìkúnlẹ̀ ìkúnlẹ̀ abiyamọ. Okele. Láti sí kú yé. Okele. Ìwọ ló gbé màmí sí. Ìwọ ló gbé màmí sí. Ìwọ ló gbọ́. Ọ̀sán rẹ̀ ni mascara ọ̀là mi mọ́lẹ̀. Ngbà text message tó fún ẹ nìyí. Text message. Wọ́n ti gbé mọ́mí ẹ̀ lọ. Sáàdì wọ́n ló gbà. Sáàdì wọ́n ló gbà. Ẹ lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ gbọ́kú rẹ̀. Àǹtí ẹ̀mẹ́ ìwà o àti bí ajẹ́ mi. Ọlọ́wọ́ dà gírèdì ìyá àti bùbá. Ọmọ mi Bọ́lájí, sọ Bọ́lájí ló sọ. Kánú Bọ́lájí. Kánú Bọ́lájí. Born. You are going down today. Sanet born. Today is going to be your last day. Mari ẹ, àwọn kan find you all out. Sáárù fún gbogbo ẹ̀gàn. Àṣẹ. Apo respect. Ilẹ̀ olórí Sọ́ọ̀lì. Ẹgbẹ́jọ́ sókè fún mi. Ìwọ sórí gbogbo lálẹ́ ìgbẹ́jọ́ sókè. Ilẹ̀ ló ń bọ̀. Tí a bá dá mi sórí, dandan ni kó wá sílẹ̀. Ìwọ ó jẹ tẹ̀lé wọ́n lè ti mọ fún ẹ. Èyí ni 3 places ní sèdè wá sí lójú wa bíbí. Today you are going down. Ṣé rí ẹ̀kọ́ fún ìyàjọ́ aláìṣẹ́? Níbi wọ́n tẹ̀ ń sọ látàárọ̀ owó stress sí mi. Níbo kan ní fún mi ìfipọ́ ló tẹ̀ ń sọ ọgbà yìí. Níbo kan ní fún mi láìpẹ́ tó tẹ̀ pẹ̀lú ìjọba wa. Kò sí kankan láàrin ìfọ̀jú rẹ̀. Kò sí kankan láàrin wa. Ẹ̀kọ́ náà ká ṣe ìyàwó. Ṣé o tẹ̀lé ní ilé káàkiri? Táyé. Ayé
fáyìn tó kú mi lẹ́kùn jẹ́nẹ́ta wọ́n darí tẹ́lẹ̀ mi kí ni o sọ fún mi o sọ fún mi pé ìyàwó tèmi láàbù wọn ó fáyìn ìwọ fáyìn ni dáhùn mi yóò fáyìn ni. ó ń lọ sílẹ̀ lẹ́nu wá sùn lẹ́lẹ́ ni you are going down you are going down. ọmọ jẹ fún wa ní fẹsẹ̀ jù 3 days ló ṣẹlẹ̀ ló ti dà fún wa. you are going down you are going down you are going down. ojo. Sorry. Pẹ̀lẹ́, ọ̀pọ̀ ìṣe. Àwọn tí ò tẹ o. Stop there! Tó yá kí o yẹ sábà fi bọ́ pẹ̀lú ìyá. Padre! You're under arrest. Stop!